Sìgìdì ní Allah tó dẹ̀ ní apá ọwọ́ tó méjì. Wọ́n ṣe sìgìdì. Ṣé torí pé náà òun kì í jẹ, òun kì í mú lẹ́jọ́ pé sìgìdì báyìí? Òun gangan àná ó ṣàpèjúwe ara ẹ̀ nínú Qur'an àti Hadith. Àwọn àbúrò Muhammadu, àwọn ọmọ Sáúdí gangan sọ pé sìgìdì Allah apá ọwọ́ tó méjì ló ní. So inú Kaaba ló dẹ̀ wà, wọ́n ń ṣe ní ẹ̀mọ́. Ẹ̀ẹ̀kan lọ́dún nídẹ̀ máa ń jáde, ẹ̀jẹ̀ yẹn náà fi ń bọ́. Yes na. Ṣé ìmọ̀ ni? Ẹni sùúrù brother, ìkan tí yìí ò bá mọ̀, ó máa ń gbọ́n jù yàn lọ, àgbàlagbà ní. So àwa tá a wà níbà yìí náà àkínsakúrí. Ẹ understand, àmọ́ nǹkan tá à ń sọ. Allah sọ nínú Qur'an nínú sẹ̀ríà lọ, ó lẹ́ni tó bá fi ìsìlámù lẹ́ẹ̀kan pa, ṣẹ́gbẹ́ òkùnkùn ní ìsìlámù ni. Allah sọ ó lẹ́ni tó bá fi ìsìlámù lẹ́ẹ̀kan pa. Bẹ́ẹ̀ ṣe wà ní ìsìnkú wá wò pé ẹ ṣe ìsìlámù mọ́ o, ẹ fẹ́ wà ní tíra ẹ fẹ́ tẹ̀sí kankan, Allah ní kọ́ pààyàn ni. Kò síbẹ̀. Gbogbo kan tá à ń sọ ya máa fún yín lẹ́rìí, ẹ kàn ní sùúrù ni. Nínú ìsìlámù Allah lẹ́ni tó bá jalè kó gé ọwọ́ ẹ̀. Ìyẹn wà. Òkè sí kan tó dáa ni. Ìyẹn wà. Sí kan tó dáa ni. Ó lè wọ́n pè wọ́n ní kó gé ọwọ́ ẹ̀ kò ní kó pa o, ọwọ́ alákọ̀ọ́kọ́ ló ní kó gé o, kò ní kó pa o. Okay, for example nsì ẹ wúrú ọmọ yìí sí. Ọmọ o wọ́n lè ṣe máa ní ṣìgìdì ẹ wúrú ọmọ yìí sí ẹ wò kọ́ tó sọ́dà. Ẹyin ló jí ẹyin. Àkọ́kọ́ náà ẹni sùúrù eléyìí tí wọ́n ṣe yìí sí yìí kí ni assurance pẹ́ fún ọ̀pẹ́ ni tó ṣe èèyàn tó tẹ̀lé nǹkan tí Allah sọ ni. Fídíò ẹ wà náà, ìmáàmù àdúgbò tó jẹ́ sẹ́ríkì ìmáàmù àwọn Fúlàní ó wá bíbà ó wá wọ ọmọ yẹn báwọn tó gé ọmọ yìí lọ́wọ́ àwọn wá wọn kiri. Àwọn yẹn èèyàn burúkú làwọn yẹn ìyẹn ò kí ṣe pé wọ́n tẹ̀lé nǹkan tí Allah sọ. Àṣẹ tí Allah pa gbogbo ẹ̀yin mùsùlùmí ni ẹni tó bá jalè brọ́dà mi ẹni sùúrù. Olè ilé kan náà sọ ẹ má dàpọ̀. Okay, Muhammadu gangan Muhammadu èèyàn tó jí ẹyin tọ́lọ̀ mú Muhammadu gé ọwọ́ ẹ̀. Babalá irọ́ ni, àdìsí irọ́ ni. Aláwọ̀ àṣìṣe wà ń bẹ̀ sá. Ṣẹ́rí ẹ̀dẹ̀ sọ́kọ́ fún tabafẹ́ ilẹ̀ ọ̀tọ̀ tabafẹ́ fẹ́ bá àyàn jẹ́ ọ̀tọ̀. Ok, ẹ lè ka Qur'an bí. Yes. Ọ̀yẹ́ bá ka Qur'an tó wáyé pé English lẹ bá lè ka àbí Arabic kẹ bá ka. Wàsáríkò tún fákítọ̀ hu àìdíyàwó mọ́ jàzáhà bímọ kásábà nọ́kàlá mìíràn láàyè wàláhù azizun hakim. Ìkan tó ń sọ bẹ́ẹ̀ ni pé ó lè ọmọ ọkùnrin tó bá jalè àbóbìnrin tó bá jalè kó gé ọwọ́ ẹ̀ méjèèjì. Ọwọ́ méjèèjì kọ kó ṣe ọwọ́ ẹ̀ méjèèjì. Hands. Ẹ̀dẹ̀ tún kí ní ẹ̀ fún. Tẹ́ bá wo bí English yẹn hands. Hands ni wọ́n sọ ní pé plural both male and female kò ń ṣe pé ọwọ́ àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà ni wọ́n sọ. Hands ó yàtọ̀ sí plural ó yàtọ̀ sí singular and plural. Hands ó yàtọ̀ sí ọkùnrin àti obìnrin o. Hands mú kó mì pé nǹkan tó ń pọ̀ ni o. Ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin. Ṣé wàá ń bí àkànbí? Aláwọ̀ ẹ̀ náà fẹ́ bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀. Mo yẹ jẹ́ pé aláwọ̀ ẹ̀ náà. Aboru aboye sáwọn sexy ọmọ aládés and salamu alaikum sáwọn ọmọ ẹrú Saudi Arabia. Yes sir. Ẹni sùúrù ẹ má dẹ̀ ká rọ́ṣọ̀ ẹ má dẹ̀ ká dàrú ẹ dẹ̀ ká gbéra wáyé ọ̀rọ̀ tí wọ́n sọ pé kó gé àwọn méjèèjì yìí ọ̀rọ̀ tó ní kí wọ́n gé àwọn méjèèjì lọ́wọ́ yẹn ẹ dẹ̀ ká gbọ́ èyìnbó yẹn ẹ dẹ̀ ká dẹ̀ mọ̀ mínì nìkan tí wọ́n sọ tí bá ní ẹ gé ọwọ́ wọn méjèèjì kò ń ṣe pé ọwọ́ méjèèjì èèyàn kan ni wọ́n sọ o ẹ gé ọwọ́ àwọn méjèèjì ni wọ́n sọ. Mo agree and if you're going to mo agree pẹ̀lú yín yes nǹkan tí English ẹ̀ sọ nìyẹn ó ní cut off their hands kì í ṣe pé ọwọ́ méjèèjì lè máa gé is because it's talking about male and female no problem we can clear that one no problem mo agree. Ṣé ti clear yẹ ẹ dẹ́ ká máa dùn mo clear ibẹ̀ yẹn no problem. Number 2 tó bá sọ̀rọ̀ nípa olè tó ní kó gé ọwọ́ wọn ṣé olè èèyàn tó jí ráìsì jẹ tó jẹ ìjẹ ni wọ́n sọ ni. kí ni quantity nǹkan tó máa jí tó máa fi jẹ́ kó gé wọn lọ́wọ́ ṣẹlẹ̀ sọ fún wọn. ṣẹ́rí bí mo ṣe wáyé I studied in I graduated in University of Medina ní Morocco ṣẹ́gẹ̀t ṣẹ́rí wàsárìkọ̀ tẹ́lí tí wọ́n kọ yìí wàsárìkọ̀ tó kọ yìí this sárìkọ̀ is not a normal thief this is
this is a criminal. They are talking about criminal. Àwọn olè tó ń gbé ìbọn ni wọ́n sọ. No, ibo ló ti sọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ fún wa lẹ́rìí yẹn. Thank you. Okay, let me break down for you. Bring the tafsir, please. Bring the tafsir. We don't need your explanation. Let me break it down. I will tafsir it for you now. Sherry, your credentials will need to produce your own tafsir. Your authority will need. Never mind. Ẹ sọ fún wa credentials yín. Mi gbọ́ yín mọ̀. Ẹ sọ credentials yín fún wa tẹ́ fi lè ṣe tafsir fún ara yín. Ẹjọ́ nítorí Ọlọ́run tá bá fẹ́ gbé tafsir wa, ẹjọ́ á gbé authenticated tafsir wa. She understand. So authority will need láti ṣe tafsir ti sìn yín. Àwọn èèyàn ní let him talk. Ṣé mo stop wọn ni èmi mo ní kó gba call ni? Àbẹ̀ ya wèrè in comment section. Ẹjọ́. Will ní nǹkan tí mò ń bí nìyẹn láti ṣe tafsir àbí ṣé ká ṣí tafsir àwọn evening kàtẹ́ àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ ṣe get. If you want to know much about something, you have to learn about the thing. If you don't learn things, mo bí yín mo ní kí ni credentials tẹ́ ní láti fi ṣe tafsir. Ẹ sọ fún wa náà ẹ dẹ̀ sọ pé okay qualification tí mo ní nìyí mo graduate in bíbá and I am a scholar ṣe get because with all due respect tá a bá understand nǹkan tí I am sọ any sùúrù as a student of any sùúrù sir please any sùúrù sir can you calm down please as a student of knowledge tẹ́ lọ study ní Medina àbí University of Medina ẹ mọ̀ pé tí a bá disagree lórí àyà kan ó yẹ ká gbé tafsir yẹn wá òun ló máa ṣàlàyé ẹ̀ fún wa you should know that. To mute again, let me come on mute wọn before comment section start crying. No, I will mute ara wọn. For me 1 minute, ma get back soon. Okay, no problem. Alubarika long. Timbapa no be anywhere ní ìsìn mama bínú. Ṣé rí pé mi ti insult anybody. Ẹ tún ti bẹ̀rẹ̀. Tèmi bá bẹ̀rẹ̀ tèmi ní ìsìn mama bínú. Ẹ máa ké. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ jàre. Ẹ wo wèrè yìí. Ẹjọ́ ló máa gbé wèrè wá sókè mọ̀ kò ní substance kankan kò lè debate kò ní any evidence ẹjọ́ ó kàn máa ń bú èbú ni. He just has a big dirty wide mouth. So ẹjọ́ ẹ̀yin máa gbé sókè mọ̀. So ẹjọ́ maybe ká tẹ̀síwájú pẹ̀lú Baba Roga or Baba Ruja. Go ahead ẹjọ́. Baba Ruga go ahead after ẹrú àlá sọ̀rọ̀. Ẹ kálẹ́ gbogbo lé mo kí gbogbo lé o. Ẹ kálẹ́ sà. Ìdùnnú fún gbogbo ọmọ aládé orí ibú fún àwọn ọmọ ẹrú àlá. Ó dùn mí pé ẹranko yẹn ti bọ́ọ̀lẹ̀. Mi mọ̀ bóyá ti máa gbọ́ news yẹn mà mi mọ̀ bóyá ti máa gbọ́ news yẹn December ló ṣẹlẹ̀ ó yà mí lẹ́nu. Ọmọ tí wọ́n gé ní ọwọ́ yìí nítorí pọ́nú jí ẹyin ìyẹn ni mo ti ẹ̀ ṣì rí mo stroll lórí Facebook ni mo tún stroll lórí TikTok níbí ni mo rí àwòrán ọmọ yẹn kí n má gbà yín lásìkò. A 15-year-old girl wọ́n dẹ̀ gé ọwọ́ ẹ̀ méjèèjì. Ọmọ Kristẹni ni Sharia court of law tẹ́ bá Google ẹ máa rí ó pọ̀ news yẹn káàkiri ọmọ yẹn nítorí pé wọ́n lọ bá òbí ẹ̀ àwọn parent ẹ̀ pé àwọn fẹ́ fẹ́ àwọn òbí dẹ̀ kọ̀ wọ́n ní àwọn ò lè gbà kọ́ ọmọ wọn fẹ́ kókó fẹ́ wọn wọ́n dẹ̀ mú kéèsì yẹn lọ sí court yẹn wọ́n dẹ̀ dájọ́ fún ọmọ yẹn a sọ̀rọ̀ yẹn lálẹ́ èmi àtàwọn bàbá mi ìyá mi àgbàlagbà ń bí wọ́n dẹ̀ nìkan gé ọwọ́ ọmọ yẹn méjèèjì ẹ máa rí píkṣọ ọmọ yẹn ní àwọn ọmọ mùsùlùmí tó wà níbí kẹ́ ẹ máa gbọ́ o torí eléyìí ń sọ ń sìn wípé àwọn olè tán bá gbé ìbọn tán gbé àdá òun rèé mo ń sun ẹkún sínú wọ́n gé ọwọ́ ọmọ yẹn méjèèjì wọ́n bá yé ọmọ yẹn jẹ́ torí afẹ́ mi ò fẹ́ ẹ ókè kí n bá obìnrin sọ̀rọ̀ ń bí sìn kó lóun ò fẹ́ mi òun ò ṣe ti pa ní kí n wá gé ọwọ́ ẹ̀ méjèèjì ìgbà tó ń sọ pé àwọn olè tó ń gbébọn tó ń gbé àdá ni ṣé ọmọ eléyìí gbébọn ṣó gbé àdá wọn ni mo fẹ́ kó dùn mí pé ó ti lọ àlọ rámírámí là ń rí ẹnìkan òun rábọ̀ ẹ̀ mo fẹ́ kó sọ sí eléyìí àtẹ̀yìn mùsùlùmí tẹ́ wà ní comment section tẹ́ ń ṣe pé ìwọ tó ń sọ pé ẹlẹ́bọ ìyá ẹlẹ́bọ mo fẹ́ kó sọ sí eléyìí tí wọ́n ní kán gé ọmọ lórí àfẹ́ ntẹ́ ní kán máa gbébọn ńlẹ̀ Yorùbá ní ẹ̀yìn ṣe ìkiri ọmọ mi ò fẹ́ dárúkọ ẹ̀ olójú pupa ẹ ti máa mọ̀ MSBABA ẹ ti máa mọ̀ lára àwọn ọmọ wèrè yìí náà ni olójú pupa tó jẹ́ pé tó bá ti bọ́ ọ̀tá báyìí ọ̀rọ̀ rádaràda ló máa sọ kò sí ọpọlọ kankan nínú orí wọn. òfin tán ní kan máa gbébọn ńlẹ̀ Yorùbá nìyẹn irú ọmọ tán gé ọwọ́ ẹ̀ méjèèjì ń sìn ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wà ń bí tẹ́ ní kan máa gbé òfin ṣẹ̀ríà bọ̀ nílẹ̀ Yorùbá ẹ sọ sí ní tán ṣe fọ́mọ yìí
Fẹ́mi mi ò fẹ́ ọ ó ṣe di nǹkan tí wọ́n ń gé ọmọ lápá ó ní ṣoríire Adémọ́sì Ògún ló máa pa ẹ́ igbe rárá báyìí òun làrá ń ké wọlé. Ọ̀gbẹ́ni ilẹ̀ Haúsá náà ti géèyàn lọ́wọ́ wàá gba abẹ lọ́wọ́ wàá lọ bí wọ́n lè kílé tán òkàlù wa máa rántí bíbá yìí ilẹ̀ Yorùbá ó déyàn mélòó náà ti gé lọ́wọ́ ní bíbá yìí. o ti mú gbóyó o ti mú gbó tó sóhun bí ohun àhẹnẹ. Eja continue. Baba Eshe, thank you for your submission. The certain you girl you only get justice because see justice kokon in Nigeria unfortunately. So it's sad, sha. Eru Allah ejo Allah ema calm down educational topic mo fe ba yin so not ori iwere kini kan na kini yen wa boring be e ma se bi ọmọ kékeré. So eja behave maturely lale ke ba wa sọ̀rọ̀ ke fún wa ní evidence kaka Qur'an kaka hadith you get. So ele unmute the mic yin ke sọ̀rọ̀. Thank you. And guys, please don't forget Allah's wife's birthday is on Tuesday. Sorry, mo rò pé Wednesday ni mo tin sọ pé Wednesday látẹ̀kọ̀. So ẹ̀yin big yan ṣọmọ aládé ẹ wá bá wa twerk in bell ṣẹ́gbọ́ on Tuesday 5th of May. Ẹ ṣe gbogbo ilé. All right, ẹrú Allah ẹ kalẹ̀. Ṣé ẹ fà wà evidence ní ọwọ́ ọmọ tí wọ́n gé yẹn pípẹ́ yìí ló jẹ ẹnìkan ló jí ẹ fún wa evidence. Ẹrú Allah ẹ on mute. Kí ló ìdí tí aláàbí jẹ́ sí gidi ibo aláàbí jẹ́ sí gidi. Allah wife ẹjọ́ ẹ lè fún wọn níbi tí Muhammadu ti gé ọwọ́ èèyàn nítorí ẹyin pẹ̀lú okùn. ẹ káàbọ̀ ẹ má bí mo gbọ́ lọ ti kọ́ ni. hello. oyin ẹ lò speaker ọ̀dọ̀ yín yẹn sẹ́ bíìtì là ń gbọ́ mi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ni bá wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀. Ṣé ń gbọ́? A lè enjoy báyìí. Ṣé ó ń dún gan wọn nù bẹ́ẹ̀ tó yẹn ni? Là ń gbọ́. Kí la máa ṣe báyìí? Ìta náà àbí? O ti bá lọ síta náà wọn tí bá lọ síta náà wọn máa fẹ́ máa. Mo ti wà ń bí olówó Èkó. Ṣé àwọn àgbọ̀yìn. Àkànbí ṣé mọ́mí ọ̀pọ̀ fàṣọ wà ń bẹ̀. Ẹ jẹ́ fún mi 1 minute. My cat is hungry. Ẹ jẹ́ 1 minute. Ẹ ṣe bá wa sí àdìsí ibi tí Muhammadu ti gbé ọwọ́ ẹni tó jí ẹyin. Okay. Muhammadu gé ọwọ́ ẹni tó jí ẹyin. Òfin Mósè náà tẹ̀lé nìyẹn wádìí ẹ bá dá mi lóògùn ní máa fọlẹ́. Wọ́n lọ fọ ẹyin ní Haúsá wọn ni kò sí ilẹ̀ Yorùbá. Ọlọ́run kò ṣàánú wa báyìí o. Ó ti wà ń bẹ̀ o. Ṣé olówó Èkó wà ń bẹ̀? Olówó Èkó wà ń bẹ̀. All right. Ta ni à ń ka áyà fún? Ṣé ẹ̀dẹ́ ká continue ibi tá a dé? Ibẹ̀ náà la wà yìí. So òjíṣẹ́ Allah gé ọwọ́ èèyàn ó gé ọwọ́ ẹni tó jí ẹyin ṣé lẹ́yìn náà gbébọn ni. Òjíṣẹ́ náà ò jí ọwọ́ ẹni tó jí ẹyin. Ẹ bá wa kàdífì. Ẹ̀dẹ́ sọ fún yín Adásánà Musa ibùnú Ismail Adásánà Abdulwahid Adásánà Kọ́lá Sẹ̀mítò Anos Abasọ́líà Kọ́lá Sẹ̀mítò Ayàrọ̀wéyì Kọ́lá Ọ̀sọ́sáré Ọ̀sọ́lá Làánù ńlá Ọ̀sáríkù Yẹ́síríkù Lèbéìdọ̀ Fọ́kọ̀tà àwú ìyá kílọ́kọ̀ yìí mi rí kíní dáadáa Fàtúkítọ̀ Yádù Yẹ́síríkù lè hábùlẹ̀ Fàkútì Yádù. Kí ló wọ́n ṣé ànábì sọ pé wọ́n gé ọwọ́ ẹ̀ mi báyìí ṣé ànábì sọ pé òun gé ọwọ́ èèyàn mi àdìsẹ́ lè ní kò sọ pé òun gé ọwọ́. Okay, thank you. Wọ́n ní Adásánà Musa bá wa sọ̀rọ̀ ibùnú Ismail ọmọ Ismail Adásánà Abdulwahid wahid náà bá wa sọ̀rọ̀ àlẹ́ amọ́ṣú kọ́là Sẹ̀mítù ó náà òun gbọ́ Abba Sọ́lì ìyẹn bàbá Sọ́lì kọ́ọ̀là ó sọ pé Sẹ̀mítù Abba òrí ìrata òun gbọ́ tí bàbólólóńgbò kọ́ọ̀là ó sọ pé kọ́ọ̀là Rasulullah sallallahu alaihi wasallam ànábì sọ pé làánà láwù sáré kọ̀ Ọlọ́run ṣépè fún olè Ọlọ́run ṣépè fún olè wàyé síkùlì bèìdọ̀ wàyé síkùlì wàyé síkùlì. Allah. Òun náà ni Allah ṣépè fún olè
wàyẹ síríkù lè bẹ ìdọ ó dẹ àtẹni tó bá jí ẹyin yẹ síríkù lè bẹ ìdọ ó jí ẹyin ó ní yẹ síríkù lè bẹ kí ni ìṣẹ́rí àdìsí àkọ́kọ́ náà ó ń ṣe àdìsí tàwọn ẹtùtàn kẹwàá sí tẹfsir wọ́n ní yẹ síríkù lè bẹ ìdọ ó jí ẹyin fàyíkítọ̀ yádù wọ́n á gé ọwọ́ rẹ̀ wọ́n yẹ síríkù lè hábùlà. ọwọ́ rẹ̀ mẹ́rin ta ló gé ọwọ́ ẹ̀. wọ́n sọ náà wọ́n sọ ọkàn ní pé èèyàn kan gé ọwọ́ ọkàn ní èèyàn kan jalè wọ́n gé ọwọ́ ẹ̀ ó jújú àkúnmí wọ́n gé ọwọ́ ẹ̀ nǹkan tó kàn sọ nìyẹn so wọ́n dárúkọ èèyàn kankan tó jalè tó gé ọwọ́ ẹ̀. Alọ́ba tẹ́ bá wo nǹkan tẹ́ kà dáadáa àbúrò rẹ̀ ló ń ṣàlàyé pé Muhammadu ó sọ pé ṣe understand so wọ́n gé Muhammadu wà ń bẹ̀ Muhammadu náà ló give order pé wọ́n gé ọwọ́ ẹ̀. wọ́n ní ànábì sọ pé ègbé Ọlọ́run kó máa bá olè ìmàgbọ́n ní kọ́ọ̀lọ́. ègbé àlá kó máa bá olè tó jí ẹyin. olè. ṣé bí nǹkan tí ànábì ló gé ọwọ́ ẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ ègbé àlá kó máa bá olè tó jí ẹyin. ẹ̀gbọ́n ṣẹ́fẹ́ tí a dẹ̀ gé ọwọ́ ẹ̀. ẹ ní sùúrù ẹ̀yin lẹ́fẹ́ tún fẹ́ máa yí ìtumọ̀ yẹn scholar ni mi I'm an Islamic scholar. bọ́ọ̀sì máa ń yí Qur'an nìyẹn. You're a terrible ìkan tí scholar. mo dẹ̀ tún fún yín ẹ̀yin fẹ́ máa yí nìyẹn bọ̀ ìkan tó wà ń tọ́kọ sí bílẹ̀ mi kọ fún yín ìkan tí wọ́n kọ sí bílẹ̀ mi kọ fún yín tó bá lẹ́gbọ́n sọ pé ànábì gé ọwọ́ Last tó bá continue máa drop ẹ behave yourself please you're a grown ass man. màá ṣépè fún ẹni. ẹ lọ ṣépè in the comment section kí n larí mọ́ kaba go and ṣépè in the comments mo mú kwasi asẹ́ mo máa make sure. so tó bá yẹ kó sọ pé ànábì gé ọwọ́ ẹ̀ sí ó máa kọ́ níbẹ̀ pé iṣẹ́ tó sọ pé yusira kò lè bẹ́ ìdọ̀ fàyíkítà yàdù wípé wọ́n gé ọwọ́ ẹ̀ yẹn tó bá jẹ́ Muhammed ló gé ọwọ́ ẹ̀ ló máa sọ pé fàyẹ́kítọ́ Muhammadu yadahu ànábì gé ọwọ́ ẹ̀ ṣùgbọ́n wọn ò sọ pé èèyàn kan wọn ò sọ pé ànábì gé ọwọ́ èèyàn bọ́kọ̀ ní èèyàn kan jí ẹyin wọ́n gé ọwọ́ ẹ̀ ni do you get so àtúntẹ̀yìn bá fẹ́ máa sọ pé ànábì ni wọ́n sọ ta ló lórí wọn brother mi this common sense ta ló jẹ́ olórí fún àwọn tó ń ta ló jẹ́ olórí níbẹ̀ yẹn níbi àdí ta ló jẹ́ olórí fún wọn ta ló command ta ló jẹ́ aṣíwájú wọn bẹ́ẹ̀. ẹ ti sọ fún yín àti nínú Quran rẹ. like ẹni sùúrù nínú constitution Nàìjíríà ń sìn right now tó bá ní wọ́n mú olè lọ Nàìjíríà ní kan pa wọ́n ọrùn ta náà pa wọ́n sí báyìí. wọ́n Nàìjíríà ò sọ pé kan pa wọ́n o. no àbí ṣe example ni. It's an hypothetical bro. Ṣebí Tinubu la máa sọ. Tinubu akọ máa pa àwọn Tinubu ni. torí pé Tinubu ló lórí wa Muhammadu ló lórí àwọn mùsùlùmí òun ló give order ó possible kó jẹ́ pé òun ló gé àbí kó sọ pé kò gé it's also the same. ta ló sọ̀rọ̀ ta ló sọ pé wọ́n sọ̀rọ̀ Abu Hera sọ pé Muhammadu ló sọ bẹ́ẹ̀ ẹ má toast nǹkan tí ò yẹ kẹ́ toast náà bro you are the one that want to be twisting the matter now. Okay, Mr. Alova ṣe sùúrù Mr. Alova ṣe sùúrù. tí Tinubu bá sọ pé àsìkò tá a wà ń sìn ṣé gbogbo àwọn tó ń ṣe kan tí ò da ẹni Tinubu ló fún ní ọ̀dà àbí kí wọ́n lọ ṣe. táwọn tó ń ṣe nǹkan tí ò da là ń sọ báyìí Mr. Alova ẹ ṣe sùúrù. because ẹ̀yin tó wọ́n sì gbé ta ló lórí. Mr. Alova ẹ ṣe sùúrù náà. ẹ ṣe àdìsí wà ń bì ẹ ṣe sùúrù. ms ẹ má bínú Mr. Alova ṣe wà ń bẹ̀. mo wà ń bẹ̀. so ẹ ṣe bẹ́ẹ̀ ṣe jẹ́ scholar yẹn nínú mi dùn ṣé Muhammadu ti géèyàn lọ́wọ́ rí àbí kò géèyàn lọ́wọ́ rí. ó géèyàn lọ́wọ́ rí ànábì ò géèyàn lọ́wọ́ rí. so case close Muhammadu pààyàn gbogbo nǹkan tí Muhammadu ṣe èmi lẹ́rìí ẹ̀ lọ́wọ́ ṣẹ́gẹ́tì. èmi náà tẹ́yìn bá ti sọ di tí ń tán èmi náà nìkan ni mo fẹ́ sọ ní orí àwọn ọ̀rọ̀ yẹn ṣẹ́gẹ́tì. wọ́n ti bá yín gbèsè ẹ ṣe. حدثنا عثمان بن ابي شبه محمد بن شريك وهذا نفسه وهو اتم قال حدثنا ابن نمير عن محمد إذا قطع هذا رجل في مهني قيمته دينار او 10 دراهم قال ابو داود ورواه محمد بن وسلام بن
ìkan tó kọ síbi ẹ fìlẹ̀ àbí ẹ fìlẹ̀. ẹ máa gbọ́ ìkan tó kọ síbi tó ní ànábì gé ọwọ́ arákùnrin kan ní miami ní dèdè bóyá dèdè owó bóyá bíi 10 dirham ṣe understand ṣe wá rí ibi ẹndì ní àdìsí wọn ní kọ́lá abu dawuda rọwáhù muhammadu bùnú sáramọ wàsádánù bùnú kíní kan ṣé gbogbo àwọn orúkọ tó ní rọwáhù ṣe rí rọwáhù yẹn kọ́lá abu dawud yẹn ẹni tó gba àdìsí wa ẹni tó sá àdìsí wa àwọn tó ẹni tó ń sáìnì àdìsí ni abu dawuda rọwáhù muhammad bùnú sáramọ wàsádánù bùnú kíní kan ṣe rí àwọn èèyàn kan tó bá fẹ́ sọ ọ̀rọ̀ knowledge náà ló jẹ́ ká mọ̀ pé kí wọ́n máa fi ara balẹ̀ dáadáa tẹ́ bá ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ ṣe wà yìí sí tẹ́ bá fi lẹ́tà ránṣẹ́ sí mi tẹ́ bá sáyẹ̀nsì signature ló máa dẹ́ kí n mọ̀ pé ẹ̀yin gangan lẹ́yìn lẹ́tà yà bẹ́yìn kọ́ o ṣẹ́gẹ́ nǹkan tí mo sọ ṣe rí tí bá ti pé signature yẹn ó yàtọ̀ sí ẹ̀yin màá kàn ṣe mí màá kàn dandan wo lẹ́tà yẹn ni màá ti mọ̀ pé ẹ̀yin gangan kọ́ lẹ kọ́ torí mo mọ signature yín tó bá lè pẹ́ ẹ̀yin gangan lẹ kọ́ tí mo ti signature yẹn màá mọ̀ pé ẹ̀yin gangan ni bẹ́ẹ̀ torí ẹ̀ náà la ṣe láwọn báńkì àwọn check tán pé káàkiri rẹ̀ ṣẹ́gẹ̀ ṣẹ́rí ẹni tó gba ilé kọ́lá àbúkíní kan signature ló mìnà pé ẹni tó sọ̀rọ̀ yìí Abu Daud gbogbo ilé àdá ọmọ nínú Islam àwọn tá a mọ àwọn 2 people tó jẹ́ authentic tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ gọ́gọ́ lọ̀rọ̀ yẹn ṣe rí méjì ni wọn òun náà ni Bukhari wa Muslim tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe gbá àdìsí wá sí ẹni wàá Bukhari wa Muslim ni wàhálà máa believe ẹ̀ bọ́ ilé mi believe àdìsí ẹlẹ́ I've never believed this. How convenient that you don't believe it. How convenient. Any suru. After the Quran, what are the 6 authentic books? Name it for Ejo. 6 authentic books after Quran. No, there is no 6 authentic okay, books. Okay, I'll put it up on the screen because you're not being honest with us. The only two books we believe in Islam is Al-Quran and Hadith. Because Prophet Muhammad sọ pé ó ní òun ti fẹ́ máa lọ pé tóun bá dẹ̀ ti lọ tán òun ti fi nǹkan méjì lẹ̀ fún àtàwọn máa tẹ̀lé òun náà ní Al-Quran àti Hadith kò sí books mi I don't know any other books you are talking about. sí ni. aláwọ̀ ìfọ́ máa bá sọ̀rọ̀ mo kàn fún àfáà lẹ́rìí yẹn aláwọ̀ ìfọ́ bá wọn sọ̀rọ̀. àwọn èèyàn kan búyàn bí àwọn ní àná bí ògì ọwọ́ èèyàn rí ló jẹ́ kí fún wọn lẹ́rìí yẹn ṣe get. I'm really surprised pé scholar nìyí because a scholar would formation only in Sunni Islam, bóyá Shia ni àbí Sufi mímọ́, but Sunni Islam the majority sha. Only in Sunni Islam, the 6 authentic hadith book collection known as Kutub al-Sutta, which means the 6 books. Only these are the most widely accepted and trusted compilations of the saying and the action of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Number 1, Sahih al-Bukhari, compiled by Imam Muhammad al-Bukhari. Number 2, Sahih Muslim, compiled by Imam Muslim ibn al-Hajjaj. Number 3, Sunan Abi Dawud. One second. Sunan. We have Jami al-Timridi, we have Sunan an-Nasai, and we have Sunan ibn Majah. These are the 6 authentic books. Alova, you should know that already. You see, yeah, this is just like the signature I talked about before. No, you see, the compile of this one now, you know, the summarization of these people that you just mentioned now, they are under Hadith. Hadith are books. I asked you books. They are books, right? The hadith is the collection of the saying and the doing of Rasulullah sallallahu alaihi wasallam. Yes or no? What do you say again? Sorry. The hadith are the doings and the sayings of Rasulullah sallallahu alaihi wasallam. Yes or no? Yes. And there are hadith that we want to authenticate. Don't just sahih. Yes or no? Yes. Now, Bukhari. Exactly. Hadith ti MSBABA gbé wá fún yín. Was it sahih or was it doif? Doif ni. Big doif. Bàbá ìjọ gbé padà wá sí screen ká wo grading ẹ. Let me tell you something. You see, in Islam, in the Quran, Sunan Abi Dawud 4387. Mumbo. You want to check something? Let me tell you something about Islam. If you kill person, honor life. Okay. Ẹni tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó dàbí ìgbà tó pa èèyàn púpọ̀ ni ṣẹ́gẹ̀d ó dẹ̀ kó yẹ wá nínú Quran ló wà ó dẹ̀ kó yẹ pé
ẹni tó bá pààyàn kan tó bá bíbà tó pààyàn púpọ̀ ni because èèyàn tó pààyàn náà òun náà ṣìlẹ̀ tó fẹ́ bí ẹni tó bí náà ṣì màlẹ̀ tó fẹ́ bí ẹni tó bí náà so ó ti pa generation kan rẹpẹtẹ nìyẹn èèyàn kan náà wọ́n rò pé ó pa àwọn èèyàn tí Muhammadu pa ń kọ́. mo bọ̀ ó dẹ̀ ní kò síbòmí tó ẹnìyẹn lọ ẹni tó bá di mọ̀ọ́mọ́ pààyàn kò síbi tó ń lọ ó ń lọ sínú náà ni inú náà já àná mọ̀ so bá lè ṣe máa sọ fún mi pé ànábì tó jẹ́ ká mọ orúkọ bẹ́ẹ̀ yẹn ń fúnra rẹ̀ ń pààyàn. tí Muhammadu ò jagun ni tí kò digun jalè ni. ṣẹ́rí èèyàn kò sẹ́ni tí ò lè jà everybody you have Muhammadu jà bí ó jà tó pààyàn àbí ó pààyàn. kó pààyàn but you can fight to defend yourself. a ti fún yín ní ẹ̀rí méjì nsìn. eléyìí ṣe ẹni tó yìí fún mi. ẹni tẹ́ mú wá is not authentic. mo fẹ́ kẹ́ mọ̀ yẹn sínú ọkọ yìí. wọ́n máa fún yín lẹ́rìí nsìn. do you believe it's not authentic? ṣé ẹ believe pé kò authentic ṣá. a kì í lo dọ̀yìn fàdí sí mi. ṣé kí ni qualification tẹ̀ ní kíni báyìí authentic ni. ṣé lè sọ brother Akanbi o ṣé lè sọ qualification yẹn fún mi in Islam kí n tó lè mọ̀ kọ́ tí màá sọ sáré yẹn tẹ́ fi mọ̀ pé authentic ni evidence tẹ́ fún mi. tó bá kọ dọ̀yìn ẹni sùúrù dọ̀yìn ó mì pé fake hadith ni. kí ni qualification yìí náà ẹ má bínú. mo jẹ́ mùsùlùmí náà muslim ni mí náà mo dẹ̀ mọ̀ nípa Islam. because you are a Muslim doesn't mean you are. no I'm a Muslim and I practice Islam I know what I'm talking about. ìyẹn normal you can be practicing Islam that doesn't mean you know about it. Why I know about Islam. So no, you don't know don't tell me say what is my if you know about it you win be because wọ́n pe kíní kan ní ìfẹ́nu wọ́n pe kíní kan láti. ìfẹ́nu kọ́ leléyìí a sọ fún yín pé ànábì gé ọwọ́ olè ànábì ẹni sùn ó mú àdá báyìí ó dẹ̀ gé ọwọ́ olè lórí pé ó gbé ẹyin. tí bá ẹdẹ sọ fún pé ṣe a dẹ̀ fún yín ládìsí nsìn ẹ wá ní àdìsí yẹn wá jọ yìí sọ yín tẹ̀lé àdìsí yẹn. ọ̀gbẹ́ni sosojú ẹ ni. mo dẹ̀ prove ẹ fún yín pé. sosojú wọn náà tóbi kàdísì ọmọ ọdẹ. mo bọ ẹni tẹ máa argue ẹjọ́ ẹni sílẹ̀ ẹjọ́ mo sọ fún yín nísìnyí pé mo ti fún evidence kan nísàlẹ̀ pé kọ́lá àbúdá tẹ̀ ń sọ yìí kọ́lá àbúdá kò ń ṣe is not a real àti Muhammadu bunu salamu alayhi. àwọn ò mọ̀ pa yẹn ẹni sùúrù ìdílé lẹ́yìn ẹni sùúrù ẹ lè kọ̀ndẹ́ àdìsí mélòó lẹ́yìn ti kọ. kí ni mo fẹ́ kọ àdìsí fún. èèyàn tó kọ àdìsí ẹ wá kọ̀ndẹ́mù ẹ pé ẹ̀yin ò mọ̀ ẹ̀yin lẹ́yìn ò mọ̀ àwọn tó mọ̀ síbi tó yẹ pé nǹkan tó kọ kò tẹ́yìn lọ́rùn ẹbí sọ pé yóò mọ̀. ẹ jẹ́ fún yín ní example kan bẹ́ẹ̀ ṣe wà yín sìn kẹ́ láwọn ọmọọṣẹ́ gbàtẹ́ láwọn ọmọọṣẹ́ kan ó wá ń sọ ọ̀kan tẹ́ ẹ̀ sọ ṣé èèyàn tó bá ní làákàyè nínú àwọn kọ́sítọ́mà yín ṣẹ́gẹ̀d tó bá rí ọ̀rọ̀ kan tó tẹ̀lé tó jẹ́ kó yé wọn pé èèyàn kan wà tó bá ti sọ̀rọ̀ tí tẹ́ bá ti ba òun nǹkan tó bá sọ náà ni mo sọ èèyàn kan wá dé nínú àwọn ọmọọṣẹ́ yín nǹkan tẹ́ ẹ̀ sọ òun wá sọ nínú àwọn kọ́sítọ́mà yín wá dé ó wá báyìí tó jẹ́ pé ó sọ̀kan tẹ́ ẹ̀ sọ yẹn ṣẹ́gẹ̀d bó ṣe wá sọ yẹn àwọn ènìyàn wá ń bìlíìfù nǹkan tí níkú nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn tọmọṣẹ́ ń sa àwọn kọ́sítọ́mà yẹn wá ń bìlíìfù ẹ̀ àwọn kọ́sítọ́mà yẹn tó ń bìlíìfù ẹ̀ yẹn ṣé orí wọn pé nìyẹn àbórí wọn pé. orí wọn pé ìdí ni pé nílẹ̀ Yorùbá ẹni sùúrù wọ́n ní bá a ṣe gbọ́n lé ọkọ la gbọ́n lé àlè èèyàn tó ga bìlíìfù yẹn wọ́n lè jọ máa pàdé àpò pọ̀ ẹkùn ó jọ lu àwọn kọ́sítọ́mà ní jìbìtì ni èèyàn tó sọ̀rọ̀ pé ọ̀gá ló sọ báyìí ó lè jó lódodo ọ̀rọ̀ oníkùn ló mọ̀ọ́kà ọmọọṣẹ́ ní gbogbo wọn wọ́n dẹ̀ jọ rí wọn tọ́gà wọn ṣe ẹ understand. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí sìn àdàfún yẹn ni pé ó lè jẹ́ pé that means ẹ kàn assume lẹ́fẹ̀ẹ́ máa fi sọ fact nìyẹn. aláwọ̀ ìjọba ti dé ẹ̀ sí mike. ẹ̀díkà làwà ìlú continue. Okay, Mr. Alova Akanbi mi mo bóyá fẹ́ parí conversation yín pẹ̀lú Akanbi but èmi ní different set of questions. So you can continue from there. No, èmi ní different set of questions tí mo fẹ́ bi Alova but mo fẹ́ make sure pé parí nǹkan tẹ́ sọ first. Can we go ahead? Okay, fine. Okay, now. We just confirm about the hadith. Akanbi o ṣé ẹ believe èyí tí mo sọ pé Islam sọ pé ẹni tó bá ń mọ̀. èyí mo mú tí bàbá àdìtì yẹn ò ṣe dọ̀yìí so kí bàbá yẹn kàn máa stress ara ó máa stress wà ayé ká continue ká mú fọwọ́ àti gbà àdìtì jáde. ó wà nù Qur'an gan níbi tí Muhammadu ti gé ọwọ́ àwọn tí ó gbé kẹ́tẹ́ nínú Qur'an tí wọ́n mú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ tí àyà fi sọ̀kalẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi Muhammadu gé ọwọ́ àwọn ènìyàn ó dẹ̀ yọ ojú wọn. bàbá bẹ́ẹ̀ ṣé wo bí Qur'an wà lórí mi o. ẹ gbé Qur'an yẹn jáde káfíń yẹn ká sùn. ẹ bá gbé Qur'an chapter 5 verse 33 jáde. sẹ́ẹ̀dì bí mo ṣe wà. It's okay baba it's okay ẹ má jẹ àwa it's okay sir kí n tójọ́ pọ̀ ọjà kí n tójọ́ pọ̀ nbí ẹ̀sìn Islam àṣà àti ṣe Arab so
ẹ kàn ń prove fún wa pé ọmọ Arab yìí ni àwa ọmọ aláàrẹ̀bí. So Quran chapter 5 verse 33 kí wọ́n bá wa kà. So adé ìbéèrè kí ni asbabu nuzul verse yẹn. Mi mọ̀ bóyá ọjọ́ ọlọ́ba náà láriwo sí wa 33. Ó yẹ bá wa kà. Ọlọ́ba wà ní club ni. Ẹ bá wa kà. Adé inside hotel ni. Ó yẹ bá wa kà, ẹ bá wa kà. Innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'auna fil ardi fasadan aw yuqtalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum fi khilafin aw yunfa'u min al-ardi zalika lahum yunfa'u min al-ardi zalika lahum jiz'un fi dunya wa lahum fil akhirati adhabun 'azim. Okay, eléyìí ní sọ ní innama jaza'u alladhina yuharibuna Allaha. Ó ní ẹ̀san tó wà fún ẹni tó bá ń gbé ogun ti Ọlọ́run, tó bá ń gbógun ti Ọlọ́run. Allah wọn kì í ẹ lè translate Allah ló sọ bẹ́ẹ̀, even Yoruba Quran Allah kì í ṣọlọ́run sá, Allah kì í ṣọlọ́run. Ẹ lè fi Yoruba translate Allah, ẹ bá wa gbọ́ lọ́run tóbi. Ẹ ṣe rí. Ẹ lè sọ Ọlọ́run akbar, ẹ jọ̀ọ́ stick to the guns please, ẹ jọ̀ọ́ Allah ló ń sọ̀rọ̀ mi báyìí. Ẹ ṣe rí iná ọmọ tẹ sọ yín sí, kí ló tẹ sọ pé kí n sọ pé iná ọmọ. Allah ló ń sọ̀rọ̀, ẹ kọ bá wa tú ẹjọ́ kí ló ní kọ́ ṣe ń bì báyìí. Ó ní pé ẹni tó ní ẹ̀san tó wà fún èèyàn tó bá ń gbógun ti Ọlọ́run àtòjíṣẹ́ wọ̀nyẹ̀sì àwọn náà fi àìdí fàṣádá tí wọ́n dẹ̀ tún wá bí wọ́n ṣe fẹ́ ṣe ìka fún wọn. Ayùkọ́ tàlú nítorí pé kí wọ́n ba lè pa àwọn yìí sọ làbọ̀ àbí nítorí kí wọ́n ba lè crucify wọn, ìyẹn ànábì ló ń sọ o. Àwọn yòókù táwọn àìdí àwọn àbí nítorí pé kí wọ́n lè gé ọwọ́ ànábì àbí ẹsẹ̀ àwọn àtàwọn tó tẹ̀lé mínkì láàfin látara torí pé wọ́n rúdù lọ́wọ́. Ọlọ́ba. Ok, ìṣòwò tọ́lá yìí pé. Mo ń bọ̀ mọ́mí ọ̀fọ́ kùfà ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé this is exactly how the affairs bí nǹkan tó máa ń ṣe gangan nìyẹn. Ṣẹ́rí mo sọ pé gbogbo nǹkan táwọn àfa àwọn mùsùlùmí tí wọ́n ti sọ fún wa nínú Islam láti bẹ̀rẹ̀ láti òpó ẹ̀sìn Islam délẹ̀ irọ́ ni gbogbo ẹ̀. Ẹ wo verse tá a mú jáde ń bí bàbá yìí dẹ̀ ń parọ́ ní ibi kúrò ń bí o, ó dẹ̀ ń parọ́ tá bá gbé Gẹ̀ẹ́sì kìíní ìjáde sí abẹ́ fún yín ní ẹ̀mọ̀kan abẹ́ fún yín ní àǹfààní ẹ̀kan sí irọ́ no abẹ́ fún yín ní àǹfààní ẹ̀kan sí ẹ tú kìíní ẹ̀ again ẹ ṣe. Let me see. Ṣé bá tún mute mi ni àwọn I don't understand. Ẹ lẹ́ni tún bẹ́ẹ̀ tún mute mi. Two, with honesty, don't lie to people, sir. Òun náà ni mo ń sọ yìí, they call something conjunction word. This is how you cut and tó ń sọ yìí. Is a conjunction word. Ṣé mo kọ́ tẹ́ máa ṣe ẹni sọ̀rọ̀? Ẹ máa tú word for word. Ẹ mọ̀ nǹkan tó máa ń confuse wa. Ibi tẹ́tí ń try láti explain yẹn. Ẹ lè tú kẹ́ wá ṣe explain nǹkan tó sọ bọ̀. Ẹ bá wà tú ẹni sọ̀rọ̀. For example, tí n bá sọ wípé Ali went to school, mo ń ka English, mo ń tú sí Yorùbá, màá ní Ali lọ sílé ìwé. Ṣé ẹ bá wa tú word for word? Òun lélẹ̀, ó ní dájájú ẹ̀san tó wà fún àwọn tí wọ́n ń gbé ogun kó Ọlọ́run àtòjíṣẹ́. Allah. Wọ́n dẹ̀ tún wá ń lọ wọ́n ń bọ̀ lórí ilẹ̀ ní ẹni ìbàjẹ́. Wọ́n lọ wọ́n ń bọ̀ lẹ́ni ìbàjẹ́ nítorí pé káwọn lè pa wọ́n àbí káwọn lè kàn wọ́n má gbélébù àbí káwọn lè gé ọwọ́ méjèèjì. Ó mọ̀ tún lọ yẹ. Can I explain something for you? Ẹ ṣe yín English lélẹ̀ kó lè yẹ yín tí bá sọ pé èèyàn tó ń sọ̀rọ̀ mi láì dá tó dẹ̀ tún jẹ oúnjẹ mi tó dẹ̀ tún momi mi tó dẹ̀ tún sọ fún mi pé táwọn bá fi lè yí mi tí bá kọjá níbì kan àwọn máa mú mi mọ́lẹ̀ àwọn máa ṣe mí léṣe. Òun nìkan tó ń sọ bíbá yìí o, this is conjunction word. Aláwa ẹ jẹ́ kó tutàn, aláwa ẹ jẹ́ káfọn yẹn tutàn kí gbogbo wa rẹ̀ Okay, no problem. Go ahead. Ṣé ti yé? Nítorí mílìkì láfín nítorí àwọn misunderstanding kankan tí wọ́n nítorí kí ni o misunderstanding òun nìkan tó because àwọn kan ṣe rí ànábì bí èèyàn burúkú gbà yẹn tó ti yé àwọn yóò fa ohun mìíràn àrídì àbí nítorí àǹfààní kan tí ànábì ń ṣe sí ilẹ̀ zalikala ń kí sí yún lọ́dọ̀ wọn wá rí àwọn àǹfààní yẹn tó ti yé bí nǹkan burúkú lọ́dọ̀ wọn yẹn nǹkan Ọlọ́run sọ pé lọ́dọ̀ wọn yẹn o kí sí yún fìdí dúníà èèyàn burúkú ni wọ́n nílé ayé o wọ́n làwọn fìlẹ̀ akírọ́tì àzábìlà tó bá dẹ̀ tún ìjọ judgment náà wọ́n máa jẹ ìyà tó tóbi dẹ̀ lọ́ máa jẹ so nǹkan tó wà ń bì nǹkan tẹ gbé jáde nìyẹn kò sí nǹkan míì bẹ́ẹ̀ mọ̀ tí bá bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tún explain more better ni màá ṣẹ̀ wá máa sọ pé mò ń tu. You finished? Yeah. Olówó ẹ̀kọ́ ẹja gbọ́hùn sókè. Quran chapter 5 verse 33 only indeed
lóòótọ́ o. The penalty for those who wage war against Allah and his messenger ìjìyà fún àwọn tí wọ́n ṣẹ́gun fún Muhammadu àti òjíṣẹ́ Allah. and spread mischief in the land is death. tí wọ́n ṣe búburú lórí ilẹ̀ èrè ẹ̀ṣẹ̀ wọn ní ikú. Crucifixion. àbí kẹ́ẹ̀kan wọn mọ́gi àgbélébù. Cutting off their hands and feet on opposite sides. kẹ́gé ẹsẹ̀ wọn nípasípayọ̀ kẹ́gé apá ọ̀tún kẹ́gé ẹsẹ̀ òsì wọn. Or exile from the land. àbí kẹ́ lé wọn kúrò lórí ilẹ̀ wọn. This penalty is a disgrace for them in this world. ìjìyà ńlá yìí jẹ́ yẹ̀yẹ́ ẹ̀sín fún wọn ní ilé ayé yìí o. And they will suffer a tremendous punishment in the hereafter. wọ́n á dẹ̀ jẹ ìjìyà ńlá búburú elépò tó nínú lẹ́yìn ayé yìí. But why do people lie like this? School kì í ṣe scam. Why lie? Invite Razan. Let me bring Razan here. We need Razan tonight. English tẹ̀ka yẹ wo dáadáa o, tẹ bá mọ̀ wí ká o, mo fẹ́ kẹ́ wo dáadáa o. Ó ní indeed the penalty for those who wage war against Allah and his messenger. Ẹ ti rí pé conduction wọ̀ ló ń lò ó ní and his messenger. Ó tún wá ní and spread mischief in the land is death. Tó wọ́n dẹ̀ tún tó ti yẹn ó wá fi kọ́má sí yẹn sí ó continue ní o crucifixion cutting of their hands continuation. kí ni túmọ̀ indeed yẹn kí ni túmọ̀ indeed káti ẹ̀ bẹ̀rẹ̀ sí fi mọ̀ bẹ́ẹ̀. dájúdájú ni indeed na ẹ̀dẹ̀ tọ́kọ fún yín cherry kò sí àná sentence kankan ò bẹ̀rẹ̀ there is no new sentences here o continue ni o because kọ́má lélẹ̀ kánú full stop lọ́ fi sísìn tó wá ní crucifixion yẹlẹ máa ní pé wọ́n ní kí wọ́n jẹ́ owó o this is kọ́má ni wọ́n fi kọ́má sítorí ó sì fẹ́ mention àwọn similar things kò ń ṣe pé bóyá mi mọ̀ bóyá tó bá yíyan kàwé mo fẹ́ kẹ́ understand kìíní yẹn o eléyìí ìwé ló ń ka ẹ má ti ẹni tó pọ̀ sí ẹjọ́ wọ́n ní wọn continuation ni o school is not a scam thank you school is not a scam o because ìkọ́ tẹ̀ ń kà yín sí ẹ̀yin kà torí pé ọkọ̀ pé crucifixion ẹ̀yin ti rò pé. ẹ̀yin gangan lè kàwé ẹ̀yin lè kàwé. kí ni comma mean ó yá ẹ̀dá ká wọ ní English lọ́ka ẹ̀yin lè kàwé. kí ni comma mean nínú English. Well, comma has nothing to do with anything here. That's irrelevant to the conversation. ṣé ká dákẹ́ kẹ́ka gẹ̀ẹ́sì yẹn ṣé máa ká gẹ̀ẹ́sì kẹwàá tún ní Yorùbá Alova ẹ jẹ́ ká gẹ̀ẹ́sì yẹn tún ní Yorùbá ṣe. the penalty of those ṣẹ́rí comma yìí bíi and ní iṣẹ́ tó ṣe ń bẹ̀ bíi and. kà á ní gẹ̀ẹ́sì ẹ fi kọ́ mọ́lẹ̀ ẹ ká kí ní gẹ̀ẹ́sì fún wa ìjọ Alova. wọ́n ní no ẹ lè fi kọ́ mọ́lẹ̀ ìkọ́ tẹ́ máa fi rí ìkọ́ tẹ́ ẹ ká tún nìyẹn. Alova ẹ ká kí ní ẹ ká kẹ́tù. ṣé mo pé kọ́ tó kọ́ bí sí nìyẹn ni ẹ má fi kọ́ mọ́lẹ̀ o wọ́n fi síbẹ̀ torí kẹ́ lè mọ̀kọ́ tẹ́ fẹ́ tún ni o tẹ́ bá ká because unilag mo ti jáde I study petrochemical engineering ṣẹ́gẹ̀d so tó bá ń sọ pé kọ́ má nínú ọ̀rọ̀ òun lè wọ́n ní indeed the penalty of those who wage war against Allah and his messenger and ẹgbẹ́ àdìyẹn ó wà. ẹ tún ní Yorùbá báyẹn no Alova bẹ́ẹ̀ ṣe kà á yẹn ẹ wá tún ní Yorùbá lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa kà lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa tún ní Yorùbá ṣe. indeed dájúdájú the penalty for those who wage war against Allah àwọn tí wọ́n bá gbé ogun tí wọ́n fẹ́ fi bá Ọlọ́run jà àtòjíṣẹ́ tí wọ́n tún wá ń bàjẹ́ tí wọ́n tún wá bàjẹ́ lórí ilẹ̀ tí wọ́n bàjẹ́ lórí ikú ẹ̀ lórí ilẹ̀ àbí lórí pé wọ́n fẹ́ kàn máa gbélébùú àbọ̀ fẹ́ gé owó ẹ̀ méjèèjì. níbo ló ti ní wọ́n fẹ́ kàn wọ́n gbélébùú ńbẹ̀ yẹn Alova níbo ló ti ní wọ́n fẹ́ kàn Muhammadu má gbélébùú ńbẹ̀ yẹn. ó ní pé the penalty àwọn tó bá wage olówó ìpè má. ìjìyà fún àwọn tó bá gbógun ti Muhammadu ìjìyà fún wọn. How can this man just lie? aláṣàìf ẹ kálẹ́ mà. lórí ìlànà ẹni sùúrù lọ mo ti ní pé sáfọ̀ mi ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ fẹ́. No. Alova, you are lying with full confidence. Stop. No. You don't want to tell us the truth. That's why you're a coward. It's very cowardly. Indeed. So back one full stop we see. We are not here to talk about full stop and comma. That's irrelevant to the conversation. You are a well-learned person. You know that's not what we are asking you. That's irrelevant. Only anything share with this. Only the penalty of those who wage war. Ìjìyà fún àwọn tó gbógun ti àwọn tó bá gbógun ti Allah àti òjíṣẹ́ wọn ní ikú crucifixion gé ọwọ́ kí ni clear náà. ó ní ìpínlẹ̀ máa pa wọ́n kí ẹ kàn wọ́n mọ́gi kí ẹ dẹ̀ gé ọwọ́ wọn nípasípayọ̀ kẹ́ gé ọpá ọ̀tún kẹ́ gé ẹsẹ̀ òsì.
tó ti yé yín alọ́ba. ẹ pé Allah ló dá ibà òlìyẹn ti fẹ́ kógun ja Allah. Àkànbí ẹ jẹ́ kí wọ́n kọ́ àkànbí ibẹ̀ tẹ la ẹ jẹ́ kó tiẹ̀ yanjú kí ní ẹ̀kọ́ àkọ́tù fún wa náà. ta ló fẹ́ tẹ́pọ̀lá ló bá dá yóò ní Almighty. ẹ ìfi wọn lé Àkànbí ẹ fi Àkànbí ẹ jẹ́ kí wọ́n ka kí ní ẹ̀kọ́ ìfi wọn lẹ̀. Alọ́ba ẹ ka kẹ́tù kí ní fún wa ẹjọ́ akẹ́lẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa tó tọ̀ wá lẹ̀. dáadé ẹ̀kọ́ fún yín nǹkan tẹ́mi kọ́ máa sọ fún yín lélẹ̀ number 1 Islam kan sọ pé tó bá búyàn èèyàn ò bú ẹ ó dẹ̀ ń bu ẹ̀ṣẹ̀ ńlá ni fún ẹ ṣe é gbọ́ ó lè even gan kó máa yan dì kó máa keep malice pẹ̀lú èèyàn Islam don't want it but tó bá ń pẹ́ ní èèyàn burúkú you can distance yourself from the person it's because you are. nǹkan tàbí kọ́ nìyẹn Alọ́ba Àkànbí please ẹ jọ̀ọ́ 1 second Alọ́ba nǹkan tàbí kọ́ nìyẹn Alọ́ba you are deviating stop shifting the goalpost you are deviating you are deflecting from the conversation you are exhausted okay go to sleep then come back another time tó bá ti tire ọ̀nà tí ra wọn so ẹ jẹ́ agbẹ́lómi wá sókè no problem all right thank you for your lies see you later scholar bye. Lie with confidence. Look at his face. Lie with full confidence. Ẹ jọ̀ọ́ gbogbo lé ẹ lọ káyà yẹn fúnra ara yín. Wọ́n sọ wípé àwọn tó fẹ́ gé Ànábì. Ó ní pé indeed punishment for àwọn tó bá gbé ogun ti Ànábì àti Allah subhanahu wa ta'ala. Òun ni ikú crucifixion kẹ́ kàn wọ́n mọ́ àgbélébù kẹ́ gé ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ní opposite side or kẹ́ shift wọn kẹ́ chase them away from the land. Nǹkan tí àyà yẹn sọ nìyẹn. Ẹ yé máa parọ́ mọ́ please. May 8 ẹ̀ka lẹ́. mo rí pé ẹ má fi irọ́ yé yẹn jẹun lọ torí ẹ̀yin gẹ́gẹ́ ká. microphone yẹn ò da ẹ jọ̀ọ́ ẹ kúrò níbi ariwo yẹn so that agbọn yín clearly ẹ jọ̀ọ́ sọ. ọ̀tá ló ń dún ọwọ́ ẹ̀ ní ètò tẹ́ gbé kalẹ̀ ètò àti irú ìwà jẹ ni. mi gbọ́ nǹkan tẹ́ ń sọ o May 8 mi gbọ́ nǹkan tẹ́ ń sọ o May 8 mi gbọ́ nǹkan tẹ́ ń sọ o ẹ shift mic yín kẹ́ ẹ sọ̀rọ̀ sókè we can't hear you. Moderator, any problem? I don't have a problem with you. I have a problem with the lies. You lied to everybody, sir. You did. You lied. You lied. You lied, sir. Don't worry, since you don't want to. No, you lied. You cannot lie to us. Nobody's stupid here. You understand? You lied. You lied with confidence. It's okay. You can go and sleep. All right, May 8. Everyone's okay. Mo kàn ṣe kí n gbé Yorùbá kìíní yẹn jáde Yorùbá verse yẹn jáde. Kò sí Yorùbá kankan tẹ́ fẹ́ gbé jáde. Ẹ má wọrí mi ò fẹ́ kí n gbé Yorùbá verse yẹn jáde. Tẹ́ bá sọ pé ẹ máa gbọ́. Ẹ jẹ́ kí n gbé Yorùbá jáde bàbá yìí ẹ tẹ́ bá yàn tó ṣe ẹ dẹ̀ sọ fún mi tẹ́ bá yàn tó ṣe òun. Ẹ mute mic. bẹ̀rẹ̀ tí wọn ló bẹ̀rẹ̀ tí wọn ó yàtọ̀. Wọ́n làwọn lo ọdún mẹ́jọ ní Medina University. Seeing you out of disrespect, music yẹn distract, that's the only reason, okay? So. Àkànbí wọ́n làwọn lo ọdún mẹ́jọ ní Medina University. Ó ti fa àkókò ṣòfò. Algeria náà ti kéwù. Ẹ̀yin yan wa Qur'an chapter 5 verse 33. Because Islam fi dájú. Ẹ ṣe sùúrù jàre ẹrú Lárúbáwá lẹ ń ṣe. Islam àwọn Lárúbáwá ló ní Islam. Alọ́ba. Ẹ̀yin náà mọ̀ pé ti fuck up náà gbàtẹ́ ń parọ́ ṣé àwọn aládùúkẹ́ lọ wéètì gbogbo àkókò yìí. Ó yá ṣe Islam tó ní kọ́ máa bú yàn. Kí ló ń ṣe ẹni yìí náà? I need to register a record. Ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n ka. Ẹ jẹ́ kí Alọ́ba ṣe máa jẹ́ kó ka Yorùbá ẹ̀ nínú. Ẹ lọ́dún mẹ́jọ nílẹ̀ Lárúbáwá ṣó lè ka Yorùbá ni. Wọ́n máa mọ̀ wọ́n lé wọ́n máa mọ Yorùbá jẹ́ kó ka. Ó yẹ ká Yorùbá o. Ẹ ka Yorùbá ẹ sọ àwọn tó ń gbógun ti Allah àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń pe ìbàjẹ́ lórí ilẹ̀ nípe kí ẹ pa wọ́n. Nípe. Tàbí nípe kí ẹ pa wọ́n tàbí kí ẹ kàn wọ́n mọ́ ibi àgbélébùú. Illiterate ti ẹ̀dá Alọ́ba nínú Yorùbá ṣá. Tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípàyọ tàbí kí ẹ lé wọn kúrò nílùú ìlú ìyẹn ní ìyẹpẹrẹ fún wọn ní ilẹ̀ Yorùbá yìí sì mo really understand the kíkà rárá. Kẹ́rí báyìí sìn mọ Yorùbá kà mọ Gẹ̀ẹ́sì kà dẹ̀ lè ka Lárúbáwá. Ṣé rí ń sìn pé ó yẹ kẹ́ padà sí iléèwé kẹ́ lọ kọ́ Yorùbá ẹ lọ́dún mẹ́jọ ní Medina University ní Morocco ẹ lẹ́ lo 4 years ní Unilag kí wàá lè fàyè yín ṣe ẹ padà sí iléèwé kẹ́ lọ kọ́ Yorùbá. Olówó Èkó ìgbọ́dọ̀ máa sọ pé nínú ẹni àwọn tó wà ní Lárúbáwá ẹ jẹ́ kí n ka Yorùbá. Èmi kan ṣe ìpè ní ṣé àwọn yẹn lèmi máa ṣẹ̀sì wọn àbí ọ̀ṣà lẹ́. Ẹ mute sir àwa ò lẹ́sìn sọ fún ká wá ṣe ẹ ṣe sùúrù bàbá yìí ẹ jẹ́ ká ka Yorùbá yẹn náà ló dé. Ẹ máa gbọ́ èèyàn wa nǹkan tó wà ní Qur'an chapter 5 verse 33 ó ní ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀
ìjìyà fún àwọn tó ń gbógun ti Allah tó ń fẹ́ bá Allah àti Muhammadu jà. tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé tí wọ́n ń ṣe búburú lórí ilẹ̀. òun ni pé kí ẹ pa wọ́n. ẹ mú wọn kẹ́dẹ̀ máa dún wọn lọ́rùn, ẹ máa fi ọ̀bẹ gé wọn lórí, gé wọn wẹ́wẹ́ kẹ́lẹ́ kéde. tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù. àbí kẹ́ ẹ mú wọn kẹ́ so apá àwọn àtẹ̀sẹ̀ wọn kẹ́ kàn wọ́n mọ́ igi àgbélébù bí ọmọ bàbá kápẹ́ńtà. tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ. chai àbí kẹ́ ẹ mú wọn apá ọ̀tún àtẹsẹ̀ òsì kẹ́ wá gé kélekèle ìyẹn ní ìpàsípayọ tó wọn alápàtà bá ń ṣá ẹran tó máa ṣá ẹran léyà sílẹ̀. tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. àbí kẹ́ ẹ mú gbogbo wọn pé ẹ fẹ́ rí wọn lórí ilẹ̀ ayé kẹ́ lé wọn ibi ìbálẹ̀ wọn sí kọ́fíìlú lẹ̀ kẹ́ lé wọn pa. ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn ní ilé ayé. ìyẹn ni ìyà ńlá, ìyà tó tóbi jù fún wọn nílé ayé yìí. ẹbí wèrè ni Allah lẹ́yìn tẹ́ bá ṣe yẹn fún wọn ní ayé ó tún wá ń sọ wípé ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Allah ní tẹ́ bá ti wá pa wọn tán ó ní ìyà ńlá tó wá ń bẹ fún wọn tó ń dúró dè wọn lẹ́yìn ayé yìí. so ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ bọ́dà wa MS tó bá jẹ́ ànábì ló ń sọ̀rọ̀ nípa why is Allah saying he go punish and not be hereafter? Ṣé pé nǹkan tí Mr. Alova sọ kò make sense? ọdún mẹ́jọ ní Medina University ọdún mẹ́rin ní England. tẹ́ bá lọ wo asbabu nuzul verse yìí Muhammadu ṣe ló gé àwọn èèyàn lọ́wọ́, ó gé wọn lọ́wọ́, gé wọn lẹ́sẹ̀, ó tún yọ ojú wọn nítorí pé wọ́n mú ṣe gbé jáde kan rí. ẹni tó ń ṣe ẹni yóò mọ̀ pé gbogbo nǹkan náà a máa ń sọ pẹ̀lẹ́. You guys are you trying here, okay? Mr. Alova, it's not about joke. Ṣé mo pé ẹ béèrè fún evidence ni? Don't dismiss. You are a scholar, kò mí pé mọ everything. Èmi náà mọ everything now. MS kò jẹ́ ó kàn ṣe research ni kò ṣe find this. It's okay, no problem. Search and find things. Kí ni difference? You're just using big words for no reason. Definitely require so many things. Say I'm going to do my findings or I'm going to do my research. Isn't it similar? Isn't it the same thing? Let me tell you something. Tí ẹ bá sọ pé òun fẹ́ ṣe find this, if you want to do find this. Ẹ jẹ́ ká ka kíní ìfáwọn èèyàn wa. O fẹ́ ṣe ìmọ́tótó, o fẹ́ wá ìdí nǹkan yẹn dájúdájú ni. Ìmọ́tótó àbófin tuntun. You can make research and discover so many things. Olówó Èkó wá ti rí ẹni yìí bí ẹni tó kàwé jù ní family house wọn. Ẹni ẹ̀dá kan pé tọ́jú ṣe nínú Qur'an gbogbo ìtẹ̀sán kò sí bẹ́ẹ̀. Kúlú ayé àríkàfírùn. Ẹ̀lọ́ mú ẹni yóò mú ó yà bí ẹ máa drop ẹni yóò bọ̀ Olówó Èkó báwo lèèyàn ṣe máa lọ́dún mẹ́jọ àwa tí a ò dẹ̀ kúrò nínú yàrá wa ẹ ṣe sùúrù mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ni báwo lèèyàn ṣe máa lọ fi ọdún mẹ́jọ kí àwa tí a dẹ̀ kúrò nínú yàrá wa a dẹ̀ tún wá mọ̀ kí ọ̀pọ̀ ọ̀nà Olówó Èkó. Ẹni sùúrù MS-BABA tó gbé gbogbo kí ní jáde. Káwọ́ bí Muhammadu ṣe yọjú àwọn èèyàn. Nǹkan tẹ́lẹ̀ tà yín sí. Ẹ já ka kíni náà, ẹ jọ. Then you can go, you can drop now. Nobody is forcing you to remain up there. No. You don't get to say, no. Only the only reward of those who make war upon Allah and His Messenger. 533. Abu Nasser Ahmed, blah blah blah, all this name Kineko, who related that a group of people from Ukal and Urena went to see Rasulullah. They said, "Oh Rasulullah, we were never people of agriculture. And before we settled around Medina, we used to be people who looked after cattle." Rasulullah ordered that they may be given a flock of camels, a shepherd, and commanded them to set off with it, with a dispensation to drink their milk and their urine. When they reached the region of Al-Hara, they unalived the shepherd of the messenger of Allah and took off with the camels. The messenger of Allah set after them, and when they were captured, they were brought to him.
He cut off their hands and gouged their eyes. They were left in this state in Medina until they died. Wọ́n dẹ̀ sojú wọn mọ́bẹ̀ pẹ̀lú iná gbóná da ojúdélẹ̀ wọn yọ àwọn síta títí tí ẹ̀mí fi bọ́ lára wọn. Said Kadata said, tẹ̀síwájú ó fi kún pé. It was mentioned to us that this verse was revealed about them. Ó ní bí àyà yìí ṣe sọ̀kalẹ̀ nìyẹn ìyẹn àyà Qur'an 5:33 ìdí yẹn nìyẹn. It's about those two gentlemen, Togilapa. Very easy. Mo fi àkókò yìí kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tí wọ́n ń gbọ́ wa wípé àbọ̀rú àbọ̀yè. Mo jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹrú Lárúbáwá náà tó jẹ́ wípé ṣe ni wọ́n ń gbé léṣẹrú. Àwọn tó jẹ́ wípé èdè wọn kò jọ wọ́n lójú, àṣà wọn kò jọ wọ́n lójú, ìmúra wọn kò jọ wọ́n lójú. Tó jẹ́ pé wọ́n kórìíra ara wọn, wọ́n fẹ́ sọra wọn di ẹrú Lárúbáwá lórí ilẹ̀ wa, wọ́n fẹ́ sọra wọn di Lárúbáwá lórí ilẹ̀ wa. Àwọn akótilétà wípé kò bá dára kẹ́ ẹ gbà kìlọ̀, kò bá dẹ̀ dára kẹ́ ẹ ronú. Ìdí ni wípé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ ní 2030 tó bá jábọ́ tó bá ká ẹ mọ́ bí ẹrú Lárúbáwá, ó máa ṣe ẹ̀sìn wọn. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni. Àtìgbà táwọn Fúlàní dẹ̀ ti pàdánù ní 1840 òun ni wọ́n ti lọ dá bí ọgbọ́n wípé káwọn tún lo ọgbọ́n báyìí láti takò gbogbo àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tó jẹ́ agbára fún wọn, tó gbà wọ́n là lọ́wọ́ ogun Fúlàní torí kò kí ń ṣe Muhammadu, kò kí ń ṣe Qur'an, kò kí ń ṣe Allah. Muhammadu, Qur'an, Allah òfegè ni wọ́n. Kò sí agbára kankan nínú Islam, kò sí ìgbàlà kankan nínú Qur'an àti Allah, kò sí ìmọ̀nà kankan nínú Qur'an, Islam àti Allah. Kòròfo lásán ni wọ́n lẹ ju iṣó lọ. Wọ́n gbé àwọn nǹkan ìwá láti wá gba agbára lọ́wọ́ wa, láti wá tàn wá kán bá lè rí wa, kán bá lè gba gbogbo nǹkan àmúṣagbára wa ká lọ fúnra ara wa dànù, kán wá máa gba ilẹ̀ lọ́wọ́ wa. Ní gbogbo náà la rí bí àwọn Sokoto Caliphate bí wọ́n ṣe ń gbìyànjú láti expand. Wọ́n ti expand wọ northern part of Yoruba land, which is Ilorin today. Tẹ́ bá lọ wo bẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ Fúlàní ló wà ńbẹ̀. Báyìí sì ìgbìyànjú wọn, nǹkan tó fẹ́ ṣe ìfojúsùn wọn náà ní pé kí gbogbo ilẹ̀ Yorùbá kí ó di ilẹ̀ Fúlàní, kí gbogbo wa di Mùsùlùmí lórí ilẹ̀ wa, kí wọ́n kó wa lẹ́rú lórí ilẹ̀ wa kán bá lè máa rí wa pa ní ìpàsípayọ. Ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ pé òun ṣe Islam nítorí irọ́ tí àwọn Mùsùlùmí, àwọn Fúlàní yìí tí wọ́n pa wípé tó bá ṣe Islam ó máa wọná, irọ́ lásán ni, kò síná kankan bí kankan. Ìwọ tó bá ṣe Islam, tó bá lọ kú sínú Islam, tó jẹ́ kí wọ́n kírun sí ẹ lára, ó ti di ẹni òfò. Torí pé àtúnwá tó bá máa tún ayé wá, màálù ló máa yà. Màálù òun ló máa yà. Tó bá ti wá kírun sí ẹ lára ṣe, wọ́n ti fi òkú ẹ, wọ́n ti fi rúbọ sí ṣìgìdì àlá ilẹ̀ Lárúbáwá. Àwọn àrọ́mọdọ́mọ tó fi sórí ilẹ̀ tó yẹ kó máa gáìdì wọn, wọ́n ní abiyamọ kò ń gbọ́ ẹkún ọmọ ẹ̀ kó má ta sí wèrè. Kàkà kó máa ta sí wèrè lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀, ṣe ló máa ta sí wèrè sílẹ̀ Lárúbáwá. Torí pé wọ́n ti fi òkú ẹ̀, wọ́n ti fi rúbọ sí ilẹ̀ Lárúbáwá. Á dá kẹ́ ẹ gba ìkìlọ̀ torí pé kò sí iná kankan bí kankan, kò sálùjọ́ náà kankan bí kankan. Irọ́ lásán òun ni àwọn Fúlàní yìí ń pa pẹ̀lú ẹ̀sìn òfò tí wọ́n gbé wá. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn olórí burúkú ni. Ọ̀rọ̀ yìí lè máa rí bákan torí pé àwọn olórí burúkú tí wọ́n wá gbógun tì wá ní 1840, àwọn náà ni wọ́n dá bí ọgbọ́n pé ó dá, ẹ jẹ́ ká kú máa lo ẹ̀sìn yìí ká máa fi gba agbára lọ́wọ́ wọn. Ẹ jẹ́ ká wo Professor Pella, tí ó bá sí Islam wọn nípa bàbá lẹ́ni. Wọ́n ti rí pé bàbá máa ń kó agbára ẹlẹ̀. Kùránì dẹ̀ ni kò ságbára kankan bẹ̀. O lè gbé Kùránì kọrùn kí Fúlàní dé kán gbọ́bẹ sí ẹ lọ́rùn kó máa wọlé, àmọ́ ò kí gbẹ́ tí kò ní jẹ́ kí ọ̀bẹ àti àdáràn ẹ̀ wọ́n ní Islam máa sọ pé kò máa ṣe. O lè gbé Kùránì kọrùn kán kẹ́bọn sí ẹ lára kó máa wọlé, àmọ́ ayẹta àwọn bàbá wa tí kò ní jẹ́ kí ìbọn wọlé sí ẹ lára, ẹ̀sìn Islam máa sọ pé kò máa ṣe, pé ó máa jẹ́ kó wọná. Ìdí ni wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn olórí burúkú tí ọpọlọ wọn ti lọ ni. Wọ́n fẹ́ gba agbára lọ́wọ́ yín, wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ yín. Wọ́n á máa sọ fún yín pé ọ̀run lóore fún ọjọ́ ayé, nǹkan tí wọ́n sọ fún Professor Pella ní báyìí. Professor Pella ti lọ. Láti ìgbà tí Muhammadu ti dé tí wọ́n ti dá ẹgbẹ́ òkùnkùn yìí sílẹ̀ ni wọ́n ti ń parọ́ pé ibì kan wà táwọn èèyàn ń lọ. Bó tilẹ̀ jẹ́ pé nígbà yẹn, nígbà ayé Muhammadu gan wọ́n sọ fún yín pé irọ́ lásán ló ń pa, kò síbì kankan
téèyàn kankan lọ kò sí ìdájọ́ kankan bì kankan ilé ayé tó o ti ṣẹ̀ náà ló ti máa gba ìdájọ́ kò sí lọ kábọ̀ àtúnwá láyé ẹ̀san bó o bá ṣàbúrú ńgbà o bá máa tún ayé wá ṣe ló máa dìdàkudà wọ́n á lọ bí ẹ síbi tí òun sì máa jìyà ìyà máa pa ẹ lórí ló fi dá pé ká ṣe ayé eré tẹ́yìn náà bá wá wò ẹ́ rí pé ẹ̀sìn yìí òun ló ń ba ìlú wa jẹ́ ẹ̀sìn tó ń sọ fún wa wípé tá a bá ṣe àìdá ó make sense ká ṣe àìdá tá a bá wá ti ṣe àìdá yẹn ká lọ tọrọ àforíjì Allah máa foríjì wa rí pé lórí burúkú ni Allah yẹn so ẹ̀sìn sọ fún wa wípé tá a bá pààyàn tá a bá bà tèèyàn jẹ́ a lè bà tèèyàn jẹ́ a lè pààyàn àmọ́ tá a bá ti ṣe nǹkan yẹn tán ká wá tọrọ àforíjì Allah máa dáríjì wa tàbí ká lọ kọ́ mọ́ṣáláṣí tàbí ká kọ́ àwọn èèyàn lọ Mẹ́kà tàbí ká máa fáwọn èèyàn lóúnjẹ inú àwẹ̀ Allah máa dáríjì wa torí pé ẹ̀sìn àwọn wèrè ni àmọ́ nílẹ̀ Yorùbá tó o bá ti ṣe nǹkan tí ò da ìjìyà nǹkan tó o ṣe yẹn ló máa gbà á òun ló ń jẹ́ káwọn ìlú òyìnbó da àwọn ìlú òyìnbó tẹ́ rí béèyàn bá ṣẹ̀ lénìí kí ni òfin sọ nípa ẹ̀ṣẹ̀ tẹ́ni yẹn ṣẹ̀ wọ́n á dẹ̀ fi ìyà ẹ̀ jẹ gbogbo àwọn nǹkan àwọn òyìnbó yọ̀dọ̀ wa lọ́n ti wá kó wọ́n wá fún wa ní ẹ̀sìn pé òkè tẹ́ bá ti ṣe ẹ máa tọrọ àforíjì nílẹ̀ Yorùbá tọ́mọ bá ṣẹ̀ a ò kì í na ọmọ ẹ lọ béèrè pé ká máa mẹ́gbàá ká máa fi na ọmọ gbà tán gbé ẹ̀sìn òfò yìí wá ìsìláàmù ẹ bá kánú Qur'an ó ní ká máa na ọmọ tẹ́ bá wo inú Bíbélì àwọn èèyàn náà sọ pé ẹgbà òun ni kinní kan fún ọmọ kékeré ká máa lu ọmọ tẹ́ bá dé ìlú òyìnbó wọn ò bí ẹ̀dá kó lu ọmọ kí ló dé tó yẹ pé àwọn nǹkan àwọn bàbá wa ni wọ́n refine àwọn ń lò wọ́n wá gbé òfin gè wọ́n gbélé wa lọ́wọ́ ẹ̀yin èèyàn wa jẹ́ ká ronú pìwàdà ẹ̀sìn Islam irọ́ lásán ni ẹ̀sìn generally ẹ ò nídìí ẹ̀sìn mo jẹ́ tún máa ń sọ àdúrà ò kì í gbà àdúrà máa ń sọ ní dọ̀lẹ́ni ó máa sọ ní di atọrọjẹ ni ibi tó yẹ kó o ti lọ ṣiṣẹ́ wá máa gbàdúrà pé èèyàn kan tó lọ ṣiṣẹ́ kó wá fún wọn ok èmi tẹ́mi ti lọ bí iṣẹ́ tẹ́mi bá wá gba owó oṣù ìwọ wá wà níbi kan tó yẹ kí wọ́n lọ ṣiṣẹ́ ìwọ wá sọ pé òun gbàdúrà níbi kémi wá mú owó wá kí wọ́n máa bá mi gbàdúrà so that iṣẹ́ tẹ́mi fẹ́ lọ ṣe yẹn kí n máa lọ kiri kí n máa bọ̀ọ̀rẹ́ kí ló dé tí wo ò lè lọ ṣiṣẹ́ so àdúrà kò kí ń gbà ìgbìyànjú ló ń gbà àdúrà máa ń sọ ní di atọrọjẹ ló fi jẹ́ pé tẹ́ ẹ bá wo ibi tí ẹ̀sìn Islam tó gbilẹ̀ sí atọrọjẹ ni wọ́n bábíyá ńlá àṣírí ìyá àbò wọ́n máa gbé ike kiri báyìí ẹ wo ilẹ̀ Haúsá atọrọjẹ òun ni wọ́n ẹ wo àwọn àfáà atọrọjẹ ni wọ́n they are the most useless set of people wọn ò contribute anything sí society wọn ò contribute anything sí government wọn ò san tax wọ́n dẹ̀ ń kọ́ àwọn dẹ̀ ń bímọ rẹpẹtẹ àwọn ló ń bímọ rẹpẹtẹ nǹkan tí ìjọba ṣe tó jẹ́ pé àwọn èèyàn bíi 100 ní nǹkan yẹn wà fún ní community kan tí àáfàá mẹ́ta lásán tó bá wọ inú community yẹn àwọn àáfàá mẹ́ta yẹn wọ́n lè bí ọmọ 50 wọ́n lè bí ọmọ 70 kódà wọ́n lè bí ọmọ 100 torí pé ẹ̀sìn òfò tán gbé wá ó ní kí wọ́n máa fẹ́yàwó rẹpẹtẹ kán máa bí ọmọ rẹpẹtẹ torí wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ wá gbalẹ̀ yín nǹkan tí ìjọba wá ṣe amenities yẹn kò wá ní ká àwọn ará community yẹn àwọn ẹni òfò tó dẹ̀ ń gbowó tó ń tọrọjẹ àwọn atọrọjẹ yìí wọn ò san owó kankan fún ìjọba and it's high time we need to call the government ipe look into these religious leaders ibo ni wọ́n ti rí owó tó wà ní ọwọ́ wọn iṣẹ́ wo ló ń ṣe wọ́n ní láti checkmate wọn iṣẹ́ wo ni wọ́n ń ṣe bí wọ́n ti ń rówó tó fi ń ra ọkọ̀ bọ̀gìnì ẹ̀yin èèyàn tẹ́ wá ń ṣe iṣẹ́ ẹ sọ fáwọn àfáà tó bá yẹ pàdúrà ń gbà kán tira wọn mọ́lé kán máa gbàdúrà káwọn náà lọ ṣiṣẹ́ kán lọ dáko torí pé iṣẹ́ òun lògùn ṣẹ́ ìwọ táfáà kan bá ń gbàdúrà fún ẹ tó wá rò pé àdúrà táfáà yẹn ń gbà fún ẹ òun ló jẹ́ kó máa lọ rí kó máa bọ̀ rí irọ́ lásán ni ọ àfáà yẹn kódà gbogbo ìgbà tí wọ́n rò pé àfáà bẹ́ẹ̀ gbàwẹ̀ àfáà bóbìnrin sùn ni àfáà ń gbádùn ni so àdúrà kankan ò kì í gbà ìgbìyànjú ló ń gbà àwọn bàbá wa gan sọ wípé o ò bá bọ Ṣàngó òòṣà tó ń bọ̀lẹ̀ ò sí o ò bá bọ Ṣàngó ìjọ tó o bá ṣiṣẹ́ ló máa tó rájẹ jẹun eléyìí túmọ̀ sí pé dandan iṣẹ́ òun ni ògùn ṣẹ́ káwọn àfáà yìí ọwọ́ wọn tutù bọ́n ṣe wà yìí wọn ò mọṣẹ́ kankan ṣe lẹ́yìn kan máa ka ìtàn lárúbáwá àwọn ìtàn tí ó kàn wá ìdí nínú fi jẹ́ pé Qur'an a máa fọ́ sí wẹ́wẹ́ a máa jẹ́ kó yí àwọn èèyàn pé gbogbo kíní ìkó kan wá Muhammadu wọn ò rán sí wa kódà Muhammadu ò kì í ṣòjíṣẹ́ ajagunbalẹ̀ ní bandits ní nígbà yìí ẹ̀ ó ń pààyàn kiri ni ó dẹran ẹ lọ wo àwọn Fúlàní dẹran yẹn iṣẹ́ táwọn bí ṣe nìyẹn iṣẹ́ táwọn náà dẹ̀ ń ṣe nìyẹn kọ́ máa fi ẹran jẹ oko olóko kọ́ máa fi ẹran dàlúrú kọ́ máa pààyàn kọ́ máa bá obìnrin olóbìnrin sùn kọ́ máa bàlújẹ́ iṣẹ́ tí Muhammadu ṣe nígbà yìí ẹ̀ tó fi kú kó tó ti kó jẹ májèlé pa nìyẹn
so àwọn àfáà yìí náà kí wọ́n lọ ṣiṣẹ́ iṣẹ́ òun lògùn ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn tí ó kù díẹ̀ fún ni tí ọpọlọ wọn ò ṣiṣẹ́ téèyàn kan bá wá ń ka lárúbáwá kan fún ẹ tó ní kó máa ṣe àmì ẹ sọ fún ẹni pé kó ka nǹkan yẹn fún ẹ kó kà lédè Yorùbá ẹ rí wípé ìtàn Ìjàpá àti Yánníbo òun ló ń kà fún ẹ tẹ bá máa rí tá a bá máa gbé àwọn àfáà sókè ẹ máa rí wípé ẹrú lárúbáwá ni wọ́n gbogbo ìsọ̀rọ̀ sí wọn ní láti máa tako ilẹ̀ Yorùbá kán dẹ̀ máa gbè sí ẹ̀yìn lárúbáwá tí ilẹ̀ wọn bá bàjẹ́ wọ́n ti gbàgbé pé ọmọ lárúbáwá wọn ò ní fún wọn ní visa lu wọn kódà wọn ò lè fún wọn ní asylum ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá láti Arab countries tó ti bàjẹ́ yẹn ṣe bí ilẹ̀ ẹlẹ́bọ̀lẹ̀ ń sá lọ tẹ́tí lọ ń gba asylum kí ló dé tí ẹ ò lọ sí other Muslim nations kẹ́ ẹ lọ ṣe asylum bẹ́ẹ̀ wọn ò lè lọ so ẹ̀sìn Islam ẹ̀sìn irọ́ ni òfegè Allah kò lágbára kankan a ti prove it many times ẹ sọ̀rọ̀ sí Allah ẹ sọ̀rọ̀ sí Muhammad wọn ò lè ṣe anything àmọ́ àwọn mùsùlùmí àwọn lágbára ju Allah lọ torí àwọn lè pààyàn Allah ò lè pààyàn mùsùlùmí lè pààyàn Muhammad ò lè pààyàn torí pé ẹṣin inú ìwé ni wọ́n inú ìwé nìkan ló wà ẹ̀rí bọ́n yẹ kówé jọ ìtàn gbogbo ìwé yìí sìn useless stories meaningless stories tí ó kàn wá wọ́n á máa kàtàn yìí àsì pé àwa Yorùbá a ò ní ìtàn tọ̀dọ̀ tiwa àwọn pípú yìí kàn fẹ́ arabize wa wọ́n fẹ́ fulanize wa ni ìdí nìyí náà fi ń mú àwọn wọ́n á fún wa ní orúkọ lárúbáwá wọ́n á máa ka ìtàn lárúbáwá fún wa wọ́n á ní ká máa ṣe àṣà lárúbáwá wọ́n á ní èdè wa ọ̀dà ká máa sọ èdè lárúbáwá wọ́n á ní ìmúra wa ọ̀dà wọ́n á ní ká máa múra bí lárúbáwá ẹ ò lè rí àwọn àfáà yẹn kán dé fìlà Yorùbá torí pé ẹrú ni wọ́n á kọ́kọ́ Fúlàní kọ́kọ́ fẹ́ fulanize wọn kó báyé wọn jẹ́ àwọn Fúlàní ìdẹ́mọ̀ nǹkan tó ń ṣe torí pé àwọn ni wọ́n wà ní top post yẹn nínú Islam yẹn àwọn Fúlàní ló wà níbẹ̀ wọ́n fẹ́ rọra fi ẹ̀sọ̀ gba agbára lọ́wọ́ àwọn ọmọ Yorùbá yẹn tó bá ti dàgbà tó bá ti lọ tó ti pa àwọn tó lè panu wọn wọ́n á take over nǹkan tó fẹ́ ṣe nìyẹn ẹ̀yin yan wa ẹjí o kò sí nǹkan tó kàn wá pẹ̀lú Islam ibi tí wọ́n ti tí kìíní ìfi jẹ lọ ní pé wọ́n jẹ́ ká rí ẹ̀sìn bíi something we cannot discuss ibi ẹ̀wẹ̀wò Ọlọ́run kan náà là ń sìn jàre ẹ̀fẹ̀sìn ó máa dẹ́ṣẹ̀ ó jẹ́ má dẹ́ṣẹ̀ ẹ̀yin yan wa kò sí nǹkan tó ń jẹ́ṣẹ̀ Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè kò kì í ṣẹ̀ṣẹ̀ tó o bá ṣe nǹkan tí ò da èèwọ̀ ló máa gbèjà ara ẹ̀ ṣẹ́gẹ̀t kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ládá pé ẹ fún mùsùlùmí kan lówó o máa gba ládá irọ́ ni ẹ má fún mùsùlùmí kankan lówó mọ́ ẹ má fún oníbàárà kankan lówó mọ́ àwọn ìdí tẹ́ fi pẹ́yìn fáwọn oníbàárà lówó ìdí táwọn mùsùlùmí yẹn fi ń bímọ rẹpẹtẹ tó ń dá wọn wá sí south west lọ́dọ̀ wa níbi àwọn èèyàn máa bọ́ wọn àwọn ọmọ tẹ́ẹ̀dẹ̀ ń bọ́ yẹn àwọn ọmọ yẹn náà máa padà wá dàlú wa tó bá dọ̀la tó bá dàgbà àwọn náà máa pààyàn kiri náà bí bismillah akbar bismillah àwọn náà máa dàlúrú tó bá ti pọ̀jù àwọn ọmọ tiwa lọ lórí ilẹ̀ wa ok nígbà tá a bá ní bóyá bí lórí ilẹ̀ for example a ní bí 33 million Yorùbá ní orí ilẹ̀ Yorùbá ká ní 33 millions ni wá àwọn Fúlàní yẹn ti wọlé àwa tá a jẹ́ ọmọ Yorùbá à ń bí ọmọ méjì mẹ́ta in the next project in the next 30 years àwọn Fúlàní tó wà lórí ilẹ̀ wa tó ń tún àwọn ṣe ẹ̀sìn olórí burúkú yìí àwọn ń bímọ 7 10 11 12 ìyàwó 4 ẹ wá wo in the next 30 years so gbogbo aim wọn ni pé they want that political power wọ́n fẹ́ pọ̀ jù wá lọ pé ṣe bí democracy law ni nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká make sure pọ̀ jù wọ́n lọ níbi tó ń tẹ̀ tí ń vote fún àwọn mùsùlùmí àwọn máa gbàgbára lọ́wọ́ wọn ìdí nìyí mo sọ pé ẹ make sure pé ẹni tẹ́ ẹ fẹ́ dìbò fún orúkọ Yorùbá ló ń jẹ́ ẹ ṣèwádìí kẹrí pé ọmọ Yorùbá ni ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ fura ẹ má lọ dìbò fún àwọn tẹ́ ẹ ti rí pẹ̀lú àwọn agbésùnmọ̀mí àwọn apààyàn political movement òun ni Islam masquerading as religion wọ́n kàn fẹ́ gbàgbára lọ́wọ́ yín ni kàn dẹ̀ enslave yín gbogbo mineral resources orí ilẹ̀ yín kàn dẹ̀ máa control ẹ̀ wọ́n dẹ̀ máa fi style wọ́n máa pa yín díẹ̀díẹ̀ àwọn lárúbáwá náà máa wá ẹ̀yin èèyàn ẹjí ẹ̀sìn Islam irọ́ ni kò sí nǹkan kan bẹ̀ kò ságbára Allah ò lágbára wọn Allah ò lè ṣe nǹkan kan torí ẹ wo Qur'an náà nígbàdá ká tí mo ka Qur'an lé ní Allah fi ẹni tó dá akọ àti abo fi ń búra according to Yoruba mythology Ọbàtálá ló mọ èèyàn ló mọ akọ ló mọ abo Olódùmarè dẹ̀ fẹ́ ẹ̀mí sí Ọbàtálá ló mọ èèyàn Allah fi Ọbàtálá búra ó túmọ̀ sí pé Ọbàtálá ó ju Allah lọ ìwọ tó wáyé pé Ọbàtálá ni wọ́n ń bọ́ ní ẹ ó wá fi Ọbàtálá lẹ̀ ó lọ ń bọ Allah tí ó lágbára tó Ọbàtálá Allah kò lágbára tó bàtà ẹsẹ̀ mi Allah ò lè ṣe nǹkan kan so èèyàn wa ẹ jẹ́ ká jí one other thing tí mo tún fẹ́ kí á tún máa wò ní pé ẹ̀sìn yìí ẹ̀sìn àwọn ẹ̀sìn tó mú wá yìí ẹ jẹ́ ká lo common sense wa ok ẹ sọ pé Adam and Eve ló dá gbogbo wa Adam and Eve nígbà tí wọ́n dá Adam wọ́n wá yọ Eve láti ara Adam àwọn Adam àti Eve wọ́n bára wọn sùn wọ́n bí ọmọ
àwọn ọmọ yẹn náà wá ń bára wọn sùn tó túmọ̀ sí pé ẹ̀gbọ́n àtàbúrò wọn lè máa bára wọn sùn nínú ẹ̀sìn either Islam or Christianity ìtumọ̀ ẹni yẹn. But in Yoruba mythology Ọbàtálá mọ akọ lọ́tọ̀ differently ó mọ abo lọ́tọ̀ differently, so wọn ò kí ń ṣe ẹbí. But nínú Islam nínú àwọn ẹ̀sìn òfò yìí ẹbí ló ń fẹ́ra wọn according to Adam and Eve òun ló dá gbogbo àwọn èèyàn. Ó túmọ̀ sí pé ẹ̀gbọ́n àtàbúrò tí mi náà bá wá láti bí ti bá fẹ́ ẹni yẹn èmi tó túmọ̀ sí pé ẹbí ni wá, ẹbí ni gbogbo wa lájọ ń fẹ́ra wa lájọ ń bára wa sùn. Tí gbogbo bá jẹ́ ẹbí according to Adam and Eve tí ó ta wá ní different tó bá lọ yẹ ẹ̀jẹ̀ wa wò ẹ̀jẹ̀ wa ṣe wá yàtọ̀. Torí bẹ́ẹ̀ àwọn tó ń ṣẹ̀sìn wọn ò ní ọpọlọ, ẹ̀jẹ̀ wa ṣe wá yàtọ̀. So èèyàn wa ẹ jẹ́ kí a jí ẹ̀sìn irọ́ lásán ni. Mi ò mọ̀ bóyá bọ̀bọ̀ tó wà ìwé oníkéwì bóyá ó ń report ni, tó oníkéwì tó bá wà níbẹ̀ tó bá ń report ẹni tó bá wọ́n ti report bá ṣe bẹ̀rẹ̀ show ìwọ tó bá ń report ẹ má yẹ ká gbé yín ṣe pé o ṣe understand. So mo wá wò sálẹ̀ mo kàn ní kí n tajú kan sí comment section ẹ pé mo sọ pé èèyàn kan sọ̀rọ̀ nípa Portable ẹ rí wípé mo sọ wípé tẹ́ bá ń wá àwọn tó gọ̀ jù láyé yìí the most senseless set of human àwọn mùsùlùmí ni. Men, they don't have the mental capacity to think outside the box. They have been mentally caged. Àwọn mùsùlùmí yẹn òun sọ̀rọ̀ nípa Portable ìjà tó jẹ́ pé wọ́n kàn fi ṣeré ní entertainment fight ni. Mi ìmọ̀rísìn tẹ́yìn mùsùlùmí bẹ́ẹ̀ ṣe wà senseless kò yé mi. Portable ó gbé àṣà àti in fact mo like entrance yẹn ó wà meaningful. Àwọn tó wà nílùú òyìnbó gan wọ́n enjoy yẹ ibẹ̀ no this is what we want, this is who we are. So nǹkan tẹ́ expect ní bí kó tẹ̀sùbá sọ̀rùn kó máa bọ̀ àbí téèyàn bá Portable òun ṣe kò ń ṣe fighter náà kò kí ń ṣe pé ó ní jà ní náà kò training náà ṣùgbọ́n kò lọ fi ṣe ọkàn fi kí ní ẹ ṣeré ni and people yẹn máa lo sense yín náà. There are many Muslims tẹ́ ń ka Qur'an tó dẹ̀ ń lù tó jẹ́ professional boxer tó dẹ̀ ń fọ́ ẹnu ẹ̀ but ẹ ò lè sọ anything síbẹ̀ yẹn but torí pé Portable ń gbé àṣà àti ìṣe wa lárugẹ kò gbé àṣà àti ìṣe lárúbáwá lárugẹ kí ni yẹn wá ń dùn yín. You are mentally caged. You Muslims, you are insane. Because you don't mean more àwọn èèyàn àwọn mùsùlùmí. They are just too dull. Ẹ̀yin èèyàn ẹ gbìyànjú kẹ́ rí wípé tí ọmọ yín bá ti dàgbà tó bá fẹ́ marry kó má fẹ́ mùsùlùmí torí pé wọ́n á máa bí àwọn òmùgọ̀ sílẹ̀ ńlẹ̀ ni. Wọn ò lè ronú, wọn ò lè dánú rò. Ìdí tó jẹ́ pé tẹ́ bá lọ wo àwọn táyé wọn bàjẹ́ jù àwọn mùsùlùmí. Ẹwọ náà ti bọ́ ṣe ń tọrọ jẹ wèrè wọlé léyìí ẹwọ náà ti bọ́ ṣe ń tọrọ jẹ wọn ò lè ronú. So àwa máa bá ètò wa lọ àwa mọ̀ àwọn Fúlàní làwọn tó ń sọ̀rọ̀ yìí because ọmọ Yorùbá wọn ní àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ á dojindin. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn tí ó kù díẹ̀ fún ni aláṣìgìdì lásán ni. Mo ti sọ fún yín pé ẹni tó bá fi nǹkan tó ń ṣe lé wọn lẹ̀ nǹkan tí ò tó nǹkan tó ń ṣe lé wọn ló máa lọ gbámú nǹkan tí ò lè ṣe anything fún tí ò lè protect ẹ̀. Táwọn Fúlàní bá dé ń sìn tán ṣe bísímìlà tó fẹ́ bẹ́ orí ẹ̀ kí ló fẹ́ kà nù Quran ṣẹ́jọ́ wẹ́wẹ́ tó wà nù Quran yẹn ló fẹ́ kà wà ní Fúlàní ẹ dúró Allah fi àwọn ẹṣin tó sáré tó mí hẹlẹhẹlẹ ní ojogun búra ó tó ń fi àwọn ẹṣin tí pátákó ẹsẹ̀ wọn ṣáná níbi eré sísá búra ó tó ń fi àwọn ẹṣin tó ń kọlu ọ̀tá ẹ̀sìn ní òwúrọ̀ kùtùkùtù ṣé nǹkan tó fẹ́ máa kà fún wọn nìyẹn. O lè káyé débi tó o tí lè ká délẹ̀ torí ẹ ti jábọ́ sílẹ̀ nílẹ̀ tí Fúlàní máa ṣe alihamdulilayi ẹ̀yin òmùgọ̀ ẹ̀yin akótilétà afọ́fúngbému kéèyàn owó ṣoṣù kó máa ka èdè tó mọ̀ túmọ̀ ẹ̀ kó dẹ̀ máa ṣe àmì. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jí ìwọ tó bá ti jí àwọn ọ̀rẹ́ tó bá mọ̀ tó jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí wọn by 2030 àwọn ẹni òfò yìí a gbọ́dọ̀ lé wọn dànù kán gbọ́dọ̀ padà síbi tán ti wá ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn ẹni òfò ni Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Èmi náà ti rí Gani àkàn tó sọ pé ìyẹn sọ pé paracetamol is more powerful than Jesus. Ó ní no ó ní in fact Gari is more powerful than Jesus. You can just see bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹ̀yin èèyàn wa àwọn nǹkan tó gbé wá yìí they are powerless they can't do nothing wọn ò lè ṣe nǹkan kan torí pé wọ́n fi ìgbàgbọ́ yín sí. Tó o bá ṣiṣẹ́ o máa rówó tó o bá kàwé tó o bá ní exam tó o bá kàwé wa pass kò kí ń ṣàdúrà òfò ẹlòmíì máa fẹ́ ṣe exam question ìbá máa wá wájú ẹ̀ agáṣẹ́ ibi sinmi lára kó tó ṣe question ìbá tó bá máa ṣe bá at the end of the day carry over ló máa ní
kò kí ń ṣe wèrè tó o bá kàwé ló máa pass, tó o bá ṣiṣẹ́ o máa lówó, akíkanjú ni wá. Ẹ jí, ẹ má sùn. Ẹ̀yin tèmi, mọ́mí ọ̀fọ̀ kùfà rẹ̀ káàbọ̀, ẹ ká gbóhùn sókè. Bọ̀bọ́ yìí MS mo kí gbogbo lílẹ̀ kan sí olówó Èkó everybody. Mo kẹ́yìn tẹ́ ń wò wá nílé lóko lẹ́yìn òdì MS ẹ kú òun látàárọ̀. Mọ́mí ọ̀kùfà. Bọ̀bọ́ akéwù gba gòdì. Gbogbo òwe tó kó síwájú yìí, ara wo la lè fi dá? Kò ní ìtúkẹ́ àlè ṣe nǹkan náà. Kí ni wá ní ìwúlò sí àtẹ tó ń gbé kalẹ̀ tó ń tà nílé yìí? Ẹ kó kàn máa tojọ́ wẹ́wẹ́ ni, kó má dà pé kó rẹ̀ jọ́ tò ní. Nǹkan tó ń tà nìyẹn. Àní ẹ wo bóyá dàbí bàbá 80 years, bọ̀bọ́ yóò tí ju 40 something years lọ. Ní ìṣú ọ̀pọ̀ ti wọ 48 years. Ẹ wo ohun tó sọ rẹ̀ dà. Ó wá kówé síwájú. Bó ṣe wà yẹn sì wọn ò lè yìnbọn fún ẹ kí ìwé ìbẹ kó fara gbàgbọ́ yẹn fún ẹ. Àkekèé ò lè ta lábẹ́ ewé tó jókòó sí yẹn káwọn ìwé tó kó síwájú ìfaragbà. Ìwé yìí ò ní wúlò kankan. Ẹ kàn jókòó sí di irọ́. Ẹ ń parọ́ fáwọn èèyàn. Ẹ ń káwọn èèyàn lẹ́rú. Bàbá yóò lè ti tó 50 years now. Ẹ wo nǹkan tó sọ rẹ̀ dà. Torí pé wọn ò níṣẹ́, wọn ò ṣiṣẹ́ dẹ́ pé bọ́dì wọn kí ni benefit tí wọ́n yìí lè fún wa. Ẹ ṣe wá àti títí nǹkan bàjẹ́ sí ni wá àti yóò tún nǹkan ṣe rí. Abala wo péjì wo la lè kà nínú ìwé yìí ta lè fi ṣe oògùn ìwòsàn? Tírà wo la lè kà nínú gbogbo ìwé yìí ta lè yọ oògùn orí fífọ́? Ẹ kàn wà láyé bí aláìsí, ẹ kàn wà ní ayé yìí just come and useless yourself in this life. No any value from you guys. Ẹ wo ọmọ 47 years old ẹ wo bóyá rí. Ó dàbí bàbá 80 years. Kí ni àyẹ̀kú lẹ́gbẹ̀ẹ́? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ wá níṣẹ́, ẹ fẹ́ máa rìn káwọn yẹn máa pọ́n yín lé, ẹ̀yin létí pùpù, ẹ níṣẹ́. Ẹ níṣẹ́ náà. Báwo lọmọkùnrin ti fẹ́ jí lówùúrọ̀? Tó wá ní story book tó kó síwájú ìyàtẹ̀ tó ń tà lélẹ̀. Ìkan tó wáyé tiẹ̀ wá tà lélẹ̀ irọ́ lásán. Kó ka ìtàn onítọ̀hún ló ẹ wọlé ṣe gẹ̀ bí àgbẹ̀ tó ṣẹ̀ tó kó dé. Tó fẹ́ tasu lọ́jà sí nǹkan tó ń tà fún wa lélẹ̀. Story book. Ó wá jókòó sí oko síwájú, ó ti rí nǹkan gidi ṣe. Ẹ̀yin brother and sister wa nílẹ̀ Yorùbá, we need to wake up. A need láti kúrò nínú ẹ̀sìn orí burúkú yìí sẹ́. By fire, by force. You can live your life without no religion. Àwọn òyìnbó tó bẹ́sìn wá fún wa wọn ò ṣẹ̀sìn mọ́, ìlú wọn la wà náà. Yoruba Muslim wọ́n gbé ní Europe. White people are not going to church anymore. They are not going to church. They are selling their church. Wọ́n build the supermarket, hospital, company, Amazon, where their children can grow and work, not to go church. Àwọn ọmọ Yorùbá tó jẹ́ Christian wọ́n jẹ́ Muslim, they are in abroad. They know, they have the experience. They know what is going on in abroad. The white people that they are bringing the religion, they are not practicing the religion anymore. The Arab people that bring the Muslim religion, they are not going to mosque again. They have developed their nation. HF, gbogbo boxing industry, football industry, they are there. Focus their future. Ẹ̀yin wà ń bẹ̀ lọ kírun lọ gbàwẹ̀, o kó tírà oríṣiríṣi síwájú, o ti rí nǹkan gidi ṣe nìyẹn. You see yourself like the best man in the world. Useless people, ignorant, fool people all over the place. Àti ló ń ṣe yín náà, ẹ̀rẹ̀ lè ronú. Ẹ ti kọ́ àwọn èèyàn lẹ́rú, ẹ ti bà ayé àwọn èèyàn jẹ́, ẹ ti rí àwọn èèyàn, ẹ ti jí káwọn èèyàn orí irọ́ bí òdodo. Ẹ wá wò pé ká dákẹ́, ká má sọ̀rọ̀ mọ́. We are not going to quiet. We continue, we move on. Until tí gbogbo ọmọ Yorùbá tí gbogbo aláwọ̀ dúdú bá wake up. Kí la fẹ́ fi ṣe? Ẹ ń fi wá rúbọ fún rẹ̀ Sàwúdí. Ẹ ń kó ọpọlọ wa, ẹ ń mú wa 8 ilẹ̀ bàbá wa, ẹ mú wa 8 àwọn alálẹ̀ wa, mú wa 8 àwọn ẹni orísàdá wa. Bẹ́ẹ̀ ni Islam yìí kò provide anything good fún wa. Christianity yóò provide anything betterment fún wa. Just to go church and go mosque. Ká kú kí wọ́n sì wá gbọ́n yín sọmọ Sáwúdí. Kọ́ fi wá rúbọ fún wọn. Ká ti ṣe ká kówó jọ ká kó lọ fún wọn Sáwúdí. What is wrong? So please, I need láti jí. Àwọn tó gbẹ́sìn wa fún wa wọn ò ṣe mọ́ ẹ lọ́wọ́ nǹkan tí Sáwúdí ń ṣe náà. Wọ́n ń fi owó tiwa, wọ́n fi ń develop orílẹ̀-èdè tiwọn. Ayé tiwa dẹ̀ ń bàjẹ́.
ṣé o wá tó rònú fún wa ni tálàbà àló lè ṣe nǹkan kan aláwà powerless he can't do anything fìdìdì tó fọwọ́ mọ́ ni he cannot do anything ẹ̀yin tẹ́ ń practice Islam ẹ̀yin lẹ́ ń pààyàn fàlà ẹ̀yin lẹ́ ya ọ̀dájú abiyamọ ẹ̀yin nìka ẹ̀yin lẹ́ máa ra ború sí yàn Portable jà eré tó fi ṣe comedy entertainment lásán ẹ ti ro aburú sí lórí pé ó gbégun lọ sórí stage ó gbégun lọ sórí ring ṣe nígbà ọ̀pọ̀lọpọ̀ yóò kún wo sport ọ̀pọ̀lọpọ̀ yẹn kí wo sport sí Portable jọ ẹlẹ́sẹ̀ ni ṣẹlẹ́sẹ̀ ni Portable tí wọ́n fi ń ṣeré ni Anthony Joshua bó ti wà professional boxing tó ó lùsì jà like 4 times Israel Adesanya ó lùsì jà Conor McGregor bó ti jà múfì náà fi ṣe múfì ni kò fi ń ṣe ring ẹ bá wo blow tó ń gbára wọn kò bára wọn inú yín wá ń dùn torí pé ó gbégun lọ sórí ring kúrò fúnra wa enough is enough ẹ wá fẹ́ káyéètì nǹkan ìbílẹ̀ tiwa káyéètì gbogbo ohun táwọn bàbá wa fi kalẹ̀ fún wa wá ìtẹ̀fí ètì àmàlà ní jíjẹ